káàkiri àgbáyé ó rẹ̀ dùdù ó dùn wò ó dùn gbọ́ létí gbogbo ènìyàn. bẹ́ẹ̀ ni ètò tó ń kọ́ni lọ́gbọ́n, ètò tó ń dáni lárayá, ìròyìn tó kún fọ́fọ́ káàkiri àgbáyé. ká polówó ọjà kájí ó bugbẹ́jẹ, ètò tó ń gbé ìdílé rọ, ètò tó ní ṣe pẹ̀lú àṣà, ìròyìn eré ìdárayá, ìròyìn àwọn gbajúmọ̀ òṣèré. bẹ́ẹ̀ ni live on air for advert, jingle, entertainment, breaking news, gossip and news, event promotion, church program, Muslim program and all of your events. ẹgbẹ́ gbogbo ẹ̀ wá kẹ́ ẹ wá polówó ẹ̀. lọ́gán ni gbogbo ayé yóò gbọ́. rédíò àti tẹlifíṣàn kan ló lè ṣe. ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa tó kalẹ̀ sí United Kingdom, the classy of African community, online station best for the community, home and abroad. ìbílẹ̀ rédíò ni mò ń pèrè ẹ̀ fún gbogbo wa ní gbogbo ìgbàkúgbà tí òǹgbẹ́ bá ń gbẹ̀yìn láti gbádùn ètò tàbí tí ẹ bá fẹ́ polówó ọjà tàbí ohun tí ẹ ń ṣe, ẹ kàn sí wa ní ìbílẹ̀ rédíò and television tiwantiwa. ẹ lè wò wá kedere tàbí kí ẹ gbọ́ wa live on www.ibileradio.com tàbí lórí TuneIn Radio, lórí Twitter, Instagram àti Facebook. ẹ tẹ ìbílẹ̀ rédíò láti bá wa dòwò pọ̀ lórí ohunkóhun tí ọkàn yín bá ń fẹ́. ẹ pe àwọn nọ́mbà yìí 0790802594 tàbí 07795671385 tàbí 07424728743. ìbílẹ̀ rédíò and television tiwantiwa kárí ayé ni wọ́n ń wò wá gbọ́ wa ó kilẹ̀ pilẹ̀ tìtìtì. káàkiri àgbáyé ó rẹ̀ dùdù ó dùn wò ó dùn gbọ́ létí gbogbo ènìyàn. bẹ́ẹ̀ ni ètò tó ń kọ́ni lọ́gbọ́n, ètò tó ń dáni lárayá, ìròyìn tó kún fọ́fọ́ káàkiri àgbáyé. ká polówó ọjà kájí ó bugbẹ́jẹ, ètò tó ń gbé ìdílé rọ, ètò tó ní ṣe pẹ̀lú àṣà, ìròyìn eré ìdárayá, ìròyìn àwọn gbajúmọ̀ òṣèré. bẹ́ẹ̀ ni live on air for advert, jingle, entertainment, breaking news, gossip and news, event promotion, church program, Muslim program and all of your events. ẹgbẹ́ gbogbo ẹ̀ wá kẹ́ ẹ wá polówó ẹ̀. lọ́gán ni gbogbo ayé yóò gbọ́. rédíò àti tẹlifíṣàn kan ló lè ṣe. ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa tó kalẹ̀ sí United Kingdom, the classy of African community, online station best for the community, home and abroad. ìbílẹ̀ rédíò ni mò ń pèrè ẹ̀ fún gbogbo wa ní gbogbo ìgbàkúgbà tí òǹgbẹ́ bá ń gbẹ̀yìn láti gbádùn ètò tàbí tí ẹ bá fẹ́ polówó ọjà tàbí ohun tí ẹ ń ṣe, ẹ kàn sí wa ní ìbílẹ̀ rédíò and television tiwantiwa. ẹ lè wò wá kedere tàbí kí ẹ gbọ́ wa live on www.ibileradio.com tàbí lórí TuneIn Radio, lórí Twitter, Instagram àti Facebook. ẹ tẹ ìbílẹ̀ rédíò láti bá wa dòwò pọ̀ lórí ohunkóhun tí ọkàn yín bá ń fẹ́. ẹ pe àwọn nọ́mbà yìí 079802594 tàbí 07795671385 tàbí 07424728743. ìbílẹ̀ rédíò and television tiwantiwa kárí ayé ni wọ́n ń wò wá gbọ́ wa ó kilẹ̀ pilẹ̀ tìtìtì. kékeré o kájà tìrẹ tó pọ̀. Bàbá ṣiṣẹ́ kékeré o kájà tìrẹ tó pọ̀ rẹpẹtẹ. Ọlọ́run ló pé tó jẹ́ wà lọ́nà orí. Iṣẹ́ lóògùn ṣẹ̀dá kan múra sí ìdí ẹni ṣiṣẹ́ jàre òsì yóò dájú ọ̀rẹ́ wa. Iṣẹ́ òun mi mo ṣe bọ̀rọ̀ lóhùn mi o. Ọmọdé lápá àlàpà tẹpá mọ́ṣẹ́. Iṣẹ́ lóògùn ṣe ìyá mi. Ọmọ wá ní barista lọ́ọ̀yà o tó bá sí iṣẹ́ tó tẹpá mọ́ṣẹ́. Ó ń láti fi lọ́ọ̀yà
sí iṣẹ́ tó tẹ pamọ́sẹ́. Ó láti fi dọ́kọ̀ èdè lọ́wọ́ ẹ̀pẹ̀tẹ̀. Nàìjíríà pẹ̀lú pòfẹ́sọ̀. Nàìjíríà pẹ̀lú pòfẹ́sọ̀. Tó bá ti iṣẹ́ tẹ pamọ́sẹ́. Ó láti ṣàṣeyọrí òtítà àdúrà. Sọ́sọ́tọ̀nà lábẹ́ni tó wà kọ́. Tàbí kọ̀ńdọ̀tọ̀ tó ń gbowó. Tó dojúkọ ọ̀sẹ̀ tó tẹ pamọ́sẹ́ o. Ó láti ṣàṣeyọrí òtítà àdúrà. Civil servant àti sọ̀wọ́ òní ìṣòwò. Business tycoon tó tẹ pamọ́sẹ́ o. Tó bá dojúkọ ọ̀sẹ̀ àfiló. Tó bá dojúkọ ọ̀sẹ̀ àfiló. Gbogbo àwa ìsọ̀wọ́ olórí o àti ìsọ̀wọ́ òmìnir ẹ̀sùn mọ́ bí. Ọlọ́run tó dẹnu dàbí ọ̀rẹ́. Wáìdù tó dẹnu dàbí ọ̀rẹ́. Lójú tó dùn tètè ọmọ aráyé. Dídùn dídùn ìlànà alẹ́ olóyè. Bàbá dojúkọ ọ̀sẹ̀ wa ta tẹ pamọ́sẹ́. Wọ́n aráyé òní ìkọ̀wé ṣàmì tá láti ṣàṣe láò ti dáadúrà bẹ̀rù àtàlẹ́. Ẹlẹ́gbẹ̀ mo ní ẹ̀ka ń pa owó lòún padà ẹ̀ lò. Wọ́n gba ẹ̀ sí iṣẹ́ òun sọ̀rọ̀ lásán o. Mo sọ pé ọ̀gọ̀dà wá gbowó, ọ̀pọ̀ bàtà wá gbowó ẹ̀ o. Ilé iṣẹ́ bá dàrú wá fèrè. Bọ́ọ̀lù bá ń bẹ̀lẹ̀ oníṣẹ́ ń kọ́. Ìwọ ló fi ìṣẹ̀lẹ̀ tó bá yá, ìwọ fúnra ẹ̀ nítorí ẹ̀. Ọ̀gá náà ń pè ní mástà lọ́jọ́kọjọ́. Ọmọọṣẹ́ tó máa ń gbé mástà àtẹ̀pamọ́ṣẹ́. Ó gbàgbé gbogbo owó mástà láì ṣiṣẹ́. Ọlọ́run tó ṣẹ̀dá bàbá oníṣẹ́ ló ṣẹ̀dá àwọn òṣìṣẹ́ tó ní. Òun náà rè wàhálà lọ́dọ̀ oníṣẹ́ afárádà lówó pọ̀ tó rówó. Kó tó rí dáṣẹ́ ọ̀hún, kó tó rí ṣe. Ó ti ṣiṣẹ́ onítọ̀hún ọjọ́ sí olóṣèlú ẹ̀kọ́ bá dá dúró. Ẹ̀bẹ̀ tí mo kàn ń bẹ̀ lọ́wọ́ ọba. Lórí àwọn òṣìṣẹ́ pátá. Àlùbáríkà lójú ọ̀pọ̀ lọ́la. Àlùbáríkà ṣe ìkábà ṣe. Lọ́jọ́ káàdì lòwúrọ̀ ìníṣẹ́ akásúrò rẹ̀ wò dọ̀nà àpapà. Lagos Victoria Island níbi iṣẹ́ mi. Industrial ẹ̀ka ìlú péjú. Ẹni bá rè kápá lóṣòdì á rí wípé ìjọra olùdí ó má ṣe sọ. Àríkọ́ ọmọ Àdàmọ̀ ń sábà. Àtijẹ́ àti mo àti ilé lọ́wọ́ lọ́wọ́ nínú kóòtù ọ̀nà pápá nínú kóòtù ọ̀dẹ̀ kókó ṣe lè sọ. Mo bá wọn jẹ́ lòwúrọ̀ lágogo 8 o. Mo ti jí lágbo 5 jáde nílé o. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wákàtí kan ìta pé aláwọ̀ láti kó ọ̀pọ̀ lọ́la o. Síjú àlùwà wa òṣìṣẹ́ pátá o. Wọ́n ti wá sọ́wọ́ ìlà ní aláwòrán máa jẹ́ ara sá máa jẹ́ ara wó. Ọba Síkírì wá ìlú ọ̀pọ̀ lọ́la o. Ọba ṣe rántí. Bẹ́ẹ̀ ni ọba ìlàyé aláwùrà àbí ọlọ́run ọba kó má jà ṣiṣẹ́ fóníṣẹ́ kọ́lọ́run ọba mọ̀ ṣe wá lóníṣẹ́ ìṣẹ́ làgọ́ ṣèkú kẹ́lẹ́dùnmarè kó fèrè síṣẹ́ wa kárítajé ṣe kárájé jẹun kárájé ná kárájé lò kárítajé lò kọ́lọ́run ọba kó fèrè síṣẹ́ gbogbo wa mo kí gbogbo yín níbikíbi tẹ́ ẹ ti ń gbọ́ mi tẹ́ ẹ ti ń wò mí wípé ẹ kú ìjọ́ méjì mẹ́ta ẹ kú ọjọ́ gbọ́dọ̀ bí ọwọ́ aṣọ níbikíbi tí ọwọ́jà ètò ìbò bá ti ń bà yín.
àwa sówó ọba ṣe rántí àwa sílé ọba ṣe rántí àwa sọmọ o aláfíà lọ́dẹ̀dẹ̀ ní àgbájé ẹ̀mí. ọlọ́wọ́n bá kó ṣèrántí wa sówó sọmọ sáìkú baálé ọrọ̀ àlàáfíà kó jẹ́ tiwa àlàáfíà lóògùn ọrọ̀ kọ́lọ́wọ́n bá kó fàlàáfíà kó fi jogún fún gbogbo wa kí lè wá rójú kọ́nà wá ráyè kámọ́rí dààmú o. gbogbo lọ́dẹ̀dẹ̀ ní àgbájé ẹ̀bẹ̀ là ń bẹ wá ìlú ọ̀pọ̀lọ́lá. mo kí gbogbo wa níbikíbi tẹ́ bá ti ń gbọ́ mi tẹ́ ẹ ti ń wò mí wípé ẹ kú ọjọ́ méjì mẹ́ta ẹ kú ọjọ́ gbọ́rọ̀ bí ọwọ́ aṣọ ṣe dáadáa làbá yín àlàáfíà kọ́ bí ó pàwà náà ti ń bẹ lónìí. àtàyè sọ àlẹ́ ìgbàgbésáyé òwò àjò. If music is the food of love, then let us continue. Iṣẹ́ orin máa wà sábà. ìbọn ọlọ́wọ́ ọba mi lónìí ọba mi akọ́dá ayé aṣẹ̀dá ọ̀run gbẹngbẹlẹ́kú dábì ó gbẹ̀wú ọba mi ọ̀rọ̀ gbódógan yìí ọba tí gbénu wúndí aṣọlá ọba tí gbénu adélébọ̀ ṣògo orí mi ṣẹ́yìn ọba mi awúwo mọ̀ṣẹ́ gbé kìnìún ẹ̀yà júdà ọba tó lọ kọ́ni kése ọba mi àlà funfun gbò alábẹ́nu àṣà sí ọlọ́wọ́ gbogbo tí yọmọ rẹ̀ nínú ọ̀fìn kìnìún ńlá ẹkùn ọ̀run ti fẹkùn ayé ya pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ kábíyèsí rẹ̀ olódùmarè ọba tẹ̀rẹ̀ rẹ̀ kárí ayé. Ká tó ro ìwò ká tó kọrin ká tó lùlù tó lọ sí mọ́tòjó. Ká tó máa ṣọ̀wá wo níbikíbi ká fún ní ilẹ̀ ò dáṣọ́rọ́ ní ájáde ìlọ́lá fún mi lówó. Ọ̀rọ̀ àṣírí ló ń bẹ nínú Bàṣírù kọ́ bàbá síbi tó tó lórí àwọn ẹ̀. ọba bàṣírí ọlọ́run olódùmarè kó bàṣírí wa ọba tí ń gbé mí níbi gíga ọlọ́run kó gbé wa ga elédùmarè ọba tó tọwọ́ lágbẹ́ndẹ́kẹ́ bàbá kó fàánú àtòrè rẹ̀ kó fi yí wa ká ìjẹ́ kú lébà yìí làákàrà lé ẹ̀rẹ̀ wá làákérò ọ̀nà ẹ̀kú jọ́ méjì mẹ́ta làákérò ẹni bó bá tó jọ́ méjì mẹ́ta èyí tí a ríra wa mọ́ kí yín káàkiri gun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ti ń gbọ́ mi tẹ́ ti ń wò mí pé ẹ̀kú àjálẹ́ ẹ̀kú àtàárọ̀ ẹ̀kú ọwọ́ òṣìṣẹ́ lónìí a kú òpin ọ̀sẹ̀ àná àtúnkù ọ̀sẹ̀ tuntun tá a wọnú rẹ̀ lónìí adúpẹ́ pé òkun lọ́wọ́ Elédùmarè tó kà wá yẹ ọba tó dá wa sí ọba tó pa wá mọ́ ọlọ́run ọba tí ò pè wá lókù ọba tó fi àánú rẹ̀ tó fi yí àtẹ̀yìn àti gbogbo wa tó fi yí wa ká adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọ̀hún ipò ṣeun tàánú ẹ̀ dúró láéláé ìkànnì ìbílẹ̀ rédíò níbẹ̀ náà lẹ́wà yìí tẹ̀ tí ń gbọ́ wa tẹ̀ tí ń wò wá láti iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò tẹlifíṣàn tiwantiwa lára àgbàyídá èyí tó fìdí kalẹ̀ sọ sílùú London ní United Kingdom níbẹ̀ náà lẹ́ ti ń gbọ́ wa tẹ̀ tí ń wò wá káàkiri gùnmẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé bẹ́ẹ̀ bá ti ń darapọ̀ mọ́ wa mo kí gbogbo yín pé káàbọ̀ ẹ̀kọ́ àjálẹ́ ẹ káàbọ̀ sórí ètò yìí níbikíbi tọ́wọ́dé ètò yìí kò bá ti ń bá yín mo kí yín lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà mo kí gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin ìyá wa ọmọdé ilé àgbà ilé ọkùnrin ilé obìnrin ilé mo kí yín o oyún náà sẹ́ẹ̀dí ọmọ ọwọ́ ọmọ rìnsẹ̀ mo kí gbogbo yín pé ẹ̀kọ́ àjálẹ́ ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ṣe ilẹ̀ Yorùbá pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín authentic rẹ̀ ọbítẹ́bù ìyá àbàdàn yín náà rẹ̀ one and only presenter yín á sọ̀rọ̀ tẹ̀fẹ̀ tìmọ̀ràn ọ̀yájú ọmọ yín rèé ti pàṣíwájú bàbá ajímọ̀tọ́ náà jẹ́ wà fún gbogbo UK mi náà ni mo kí í káàbọ̀ sórí ètò yìí láti lè ṣẹ̀wà ìbílẹ̀ rédíò TV tiwantiwa alára àgbàyídá. Gbogbo ẹni tí ò tí ní kọ́ńfẹ́ náà iṣẹ́ kékeré wà ìlú ọba lọ́lá balùbáríkà sí tí wọ́n bá ṣe. Iṣẹ́ kéré iṣẹ́ tóbi gbogbo iṣẹ́ tó wù tá lè mọ́ ṣe Elédùmarè kó fèrè kó fàlùbáríkà síṣẹ́ wa kí iṣẹ́ wa kó gbòòrò kálùbáríkà ó wọ̀ èyí náà ló jà ju kọ́lọ́hún ọba kó pin wà lérè iṣẹ́ rere mo kí gbogbo yín wípé ẹ káàbọ̀ sórí ètò fún tòní òní náà ní ọjọ́ ajé ọjọ́ 29 nínú oṣù kẹta ọdún 2021 òní náà ní Monday tó kẹ́yìn nínú oṣù March àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó jẹ́ ká bẹ̀rẹ̀ March yìí tó jẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ látọ̀ ayé láyọ̀ àtàláfíà àtúnrí Monday tó parí rẹ̀ lónìí ògo ni fọ́lọ́run náà lókè àdúpẹ́ fún Ọlọ́run ọba mo kí gbogbo àwa onígbàgbọ́ gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi wípé a kú ìpalẹ̀mọ́ Easter a kú ìsìn ọpẹ́ àná ọ̀sẹ̀ ìjìyà òun náà la wà yìí ọ̀sẹ̀ ìjìyà náà láti bẹ̀rẹ̀ lónìí mo kí gbogbo wa pátápátá pé ikú Jésù lórí igi àgbélébú kò ní lọ lásán àti lórí èmi àti lórí ẹ̀yin lórí gbogbo wa ikú Jésù kò ní lọ lásán fún wa gbogbo tá a fẹ́ rí dáadáa Èdùmàrè yóò ṣe fún wa mo kí gbogbo wa pátápátá pé a kò palẹ̀mọ́ Easter ọdún yóò jàbọ̀ fún wa yóò bá wa láyọ̀ àtàláfíà bákan náà ó sì ti kó gbogbo àwa mùmìnì àti mùmìnà òdodo pé a kò palẹ̀mọ́ ààwẹ̀ Ramadan tó ń kànlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n lágbára ṣe Èdùmàrè
láyọ̀ báyìí náà ni ó bá wá. Mo kí gbogbo ẹ̀yin níṣẹ̀ṣe nílẹ̀ Yorùbá lágbára Ọlọ́run ìṣẹ̀ṣe yóò gbè yín o lágbára ṣe Èdùmàrè ilẹ̀ Yorùbá náà ò ní bàjẹ́ lágbára Ọlọ́run ọba. Mo kí gbogbo yín pátápátá pé ẹ káàbọ̀ sórí ètò yìí gbogbo ẹ̀yin bàbá wa ìyá wa gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ní àáfàá ní ìmáàmù sheik ní gbogbo àwọn mùmí àti mùmí òdodo pátá náà ni mo kí wa pé ẹ káàbọ̀ sórí ètò yìí. Mi ò lòdì sí pé kẹ́kọ̀ọ́rin tó dùn ní kánáwó. Ènìyàn bá ń kọrin ẹ̀kọ́ rí báwo ṣe ló tẹ̀ẹ̀fà mọ́ṣẹ́. Mo kí gbogbo ẹ̀yin silent listeners silent watcher wa pátápátá gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa mo kí gbogbo yín ẹ láǹfààní láti gbọ́ wa lórí wẹ́bsáìtì wa www.ibileradio.com ẹ láǹfààní láti gbọ́ wa lórí tuning radio ẹ dáńlódù tuning lórí app yín ẹ search fún ìbílẹ̀ rédíò lórí ẹ máa gbọ́ wa kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ lórí rédíò wa lórí wẹ́bsáìtì wa www.ibileradio.com bákan náà lórí Facebook wa ìbílẹ̀ rédíò tiwantiwa TV ẹ máa gbọ́ wa ẹ máa wò wá lórí Facebook page wa ìbílẹ̀ rédíò tiwantiwa UK ẹ máa gbọ́ wa lórí page wa ẹ follow wa lórí Instagram ìbílẹ̀ rédíò _radio_TV_station_UK bákan náà lórí ìkànnì abẹ́yẹfò lórí Twitter wa ìbílẹ̀ rédíò TV ẹ follow wa lórí ẹ lórí YouTube wa ẹ subscribe fún YouTube wa ìbílẹ̀ TV tiwantiwa ẹ máa rí àwọn ètò wa lọ́lọ́kan ọ̀jọ̀kan tí a ti ṣe kọjá àtẹ̀yìn tá a ṣe ṣe ẹ máa rí wò ń bẹ̀ lórí ètò níbẹ̀ náà la wà yìí mo kí gbogbo wa pátápátá tẹ́ ń darapọ̀ mọ́ mi lórí ètò báyìí náà bá ṣe ń darapọ̀ mọ́ mi ẹ máa bá mi share ẹ like ẹ comment ẹ invite àwọn olólùfẹ́ yín káwọn náà wá kájọ gbádùn ètò yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ìpele méjì abala méjì náà lè tò yìí a ní abala àkọ́kọ́ ti ṣe abala ìdílé aláyọ̀ abala kejì òun náà ní abala àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lórí ètò yìí mo kí gbogbo wa wípé àkópalẹ̀mọ́ ọdún Easter ọdún yóò yàgò fún gbogbo wa àsìkò bí gbogbo ẹ̀ ṣe ń lọ lórílẹ̀‐èdè wa káàkiri àgbáyé Ọlọ́run ọba yóò bá wa bù tútù yóò bá wa bù sí orílẹ̀‐èdè wa àti gbogbo àgbáyé àrùn COVID-19 Ọlọ́run yóò bá wa kó kúrò nílẹ̀ lágbára ṣe Èdùmàrè. Kánáwó kan kò láì fi rárá. Nítorí ní ìlú ẹni mo ti ń jẹ. Níṣẹ́ ló tẹ pámọ́ṣẹ́ orí dájú. Gbogbo ẹni tó sọ̀wọ́ bá kò tó náwó. Àbùdé nítorí òkun ó dájú àbùtí nítọ́ lọ sáyẹ́ sáání. Ìdíjà ẹgbẹ́ owó ọ̀hún tẹ̀yìn àgbà náà ò ní ìwọ̀n. Bẹ́ẹ̀ ni ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ fi ń gbọ́ wá ò ní di lágbára ṣe Èdùmàrè gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wá tẹ̀ ń wò wá lágbára Ọlọ́run ìbànújẹ́ kéré tóbi kò ní kángun sọ̀dẹ̀ kó wá gbogbo wa á kí gbogbo yín gbọ́ ẹ̀ṣẹ́ ẹ̀kú ìfẹ́ tẹ̀ fi fẹ́ wa tẹ̀ ń gbọ́ wá tẹ̀ ń wò wá káàkiri àgbáláyé a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba wípé ìbílẹ̀ rédíò òpin ọdún 4 náà rèé tó ti wà lórí afẹ́fẹ́ tẹ́ ẹ ti ń gbọ́ wá tá a sì ti ń wò wá a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba wípé ìbílẹ̀ rédíò ó pé ọdún 4 ní ọjọ́ sátidé tí ó kọjá yìí náà ní ìbílẹ̀ rédíò pé ọdún 4 adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá adúpẹ́ ẹ̀kú ìfẹ́ láti ọdún kìíní ọdún kejì ọdún kẹta tí tó fi dọ́dún kẹrin ẹ̀kú ìfẹ́ adúpẹ́ Ọlọ́run ọba yóò bá wa nífẹ̀ẹ́ yín o lágbára ṣe Èdùmàrè á kí gbogbo yín wípé ẹ ṣé happy 4th anniversary to ìbílẹ̀ rédíò àti gbogbo òṣìṣẹ́ wa pátápátá a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá wípé ẹ ṣé o ẹ kú ìfẹ́ láti ọdún 4 sẹ́yìn Ọlọ́run ọba yóò san yín náà ní ẹ̀san rẹ̀ wọ́n lẹ́nìkan ìjáwádé ọ̀pọ̀ èèyàn ní jẹ́jọ́ mọ́ bá a bá wá bẹ́ẹ̀ bá wa gbé tẹ́ ẹ̀ dá sí kó sí tá a lè ṣe àmọ́ a dúpẹ́ fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa lórí àwọn ètò wa nílé iṣẹ́ wa a dúpẹ́ wípé ẹ ṣé o a fi àsìkò yìí àfi dúpẹ́ pé a mọ̀ lóore o fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa Ọlọ́run ọba yóò bá wa san yín ní ẹ̀san rẹ̀ lórí ètò náà la wà yìí mo kí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́jọ́ bí gbogbo ẹ̀yin ọmọ oṣù March ìtẹ̀sọ́jọ́ bí lánàá tẹ́ ṣe lónìí àtẹ̀yìn tí ẹ ṣe tóṣù yóò fi parí lágbára Ọlọ́run ẹ̀mí yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé igba ọdún kan náà ni ó jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ṣègbéyàwó lópin ọ̀sẹ̀ àkìyìn o ẹ̀yàwó ò ní mẹ́ni ọmọ rere alálùbáríkà Olúwa yóò fi jíǹkì yín bákan náà gbogbo ẹ̀yin tí gbogbo ẹ̀yin ọlọ́mọ tuntun jòjòló àkìyìn lágbára Ọlọ́run ọmọ rere alálùbáríkà Ọlọ́run ọba yóò jẹ́ kó gbẹ̀yìn gbogbo wa gbogbo ẹ̀yin ọlọ́mọ tuntun àkìyìn wípé ẹ̀kú ọwọ́ lómi mo fà àsìkò yìí mo fi kí Ọlájùmọ̀kẹ́ ọmọ ọlọ́pẹ́ fún ti ayọ̀ ọmọ tuntun
tí Ọlọ́run tó fi ta ìdílé rẹ̀ lọ́rẹ lágbára Ọlọ́run yóò dá àwọn ọmọ náà sí Ọlọ́run ó wu ọmọ o lágbára ṣe Èdùmàrè á kí gbogbo ẹ̀yin ọlọ́mọ pátá pé ẹ kú ọwọ́ lómi tó gbogbo ẹ̀yin tó sì jẹ́ wípé ẹ pàdánù èèyàn yín kan méjì bàbá ni tàbí ìyá ẹ̀gbọ́n tàbábúrò àkí gbogbo yín pé tó Ọlọ́run ọba á jẹ́ kí ọdún ó jìnnà síra wọn á ní lọ ní kò pẹ́ á ní tẹ̀léra wọn ní kò pẹ́ o ọdún yóò jìnnà síra wọn lágbára ṣe Èdùmàrè wọ́n kí gbogbo wa pátápátá pé ẹ káàbọ̀ sórí ètò gbogbo ẹ̀yin silent listener silent watcher wa ẹ káàbọ̀ sórí ètò fún tòní ètò yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá òun náà ni ògòrì afẹ́fẹ́ báyìí pẹ̀lú èmi ọmọ yín ẹ wá nǹkan fìdílé nǹkan ẹ share rẹ̀ ẹ like ẹ comment ẹ invite àwọn olólùfẹ́ yín kájọ gbádùn ètò tòní mo kí gbogbo wa pátápátá pé ẹ káàbọ̀ sórí ètò mọ́ bọ̀ náà. ṣùgbọ́n sáwọn wà kọ́rọ́ kékeré kan tó jó ti tọ́ ẹ̀sùn mọ́bìnrin wa. Iṣẹ́ lókun ṣe àárò lọ́kùn èyí ò kéré tẹ́ bá mọ́ṣẹ́ ewé dàgbà mọ́ bẹ́ẹ̀ ní ẹ̀ka aṣọ. Iṣẹ́ la fi ń bẹ̀ ní gíga aláyé. Bẹ́ẹ̀ ni iṣẹ́ lògùn ṣẹ́ iṣẹ́ la fi dẹni gíga ọ̀bá àmọ́ gbálẹ̀ ọ̀bá àmọ́ ṣàkọ̀wé kódà kéèyàn ó tiẹ̀ mọ́ ṣe kọ́kọ́ kó jẹ́ṣẹ́ kógbẹ́kógbẹ́ léèyàn kó wà láì iṣẹ́ lògùn ṣẹ́ iṣẹ́ níṣẹ́ ń jẹ́ iṣẹ́ tí bá ti ń gbàgùn lójú ẹni tí sì ti ń gbóúnjẹ sórí tábìlì fún yàn wà láì kéèyàn ọmọ kan sára sọ́lọ̀ ni iṣẹ́ níṣẹ́ ń jẹ́ o. Báwo bẹ́ẹ̀ ni ti láyé o gẹ́gẹ́ bí ọ̀rẹ́ àárí. Báwo bá rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o àtẹ̀rámọ́ṣẹ́ ẹni lọ́mọ ìyá rẹ̀ lè lówó lọ́wọ́ kí bàbá sílẹ̀. Mo kí gbogbo yín pátápátá tẹ̀sí ń darapọ̀ mọ́ mi lórí ètò Olúyẹmí Dámilọ́lá mo kí yín o Princess Elizabeth ọmọọba mo kí yín ẹ káàbọ̀ sórí ètò Fashionable Cars ẹ ṣé brọ́dà mi mo kí yín o bàbá mi Wẹ́là Ọlá mo kí yín Aláwìyé Mùsí Ìjẹ̀bú Abíọ́dún mo kí yín ẹ ṣeun ìyá mi Olúmídé tì mí lẹ́yìn mo kí gbogbo yín pátá àti gbogbo ẹ̀yin tí n ò rí lórí ètò gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa lórí rédíò gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa lórí wẹ́bsáìtì wa àdúpẹ́ àkíyín ẹ káàbọ̀ sórí ètò yìí. Èèwọ̀ o, bó bá gbójú lé wọn, ọ̀rẹ́ ó jẹ́ tán o, agbójú lógún lóbi láì kó sí ìta o. Bẹ́ẹ̀ ni agbójúlógún fẹ́rẹ̀ fóṣìta ni wọ́n ní àtẹ́lẹwọ́ ẹni kì í tàn ní jẹ ohun tí a bá ṣiṣẹ́ fún wọn ni ìní máa ń pẹ́ lọ́wọ́ èèyàn ohun tí èèyàn bá jìyà fún ìní tọ́jọ́ lọ́wọ́ ẹni ìyẹn ò ní pé ká múra síṣẹ́ rẹ àwọn ọ̀rọ̀ Yorùbá nígbà tá a wà níléèwé wọ́n ní múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi dẹni gíga bẹ́ẹ̀ bá ò bá rẹ́ni gbójúlé ò bá rẹ́ni gbẹ́kẹ̀lé àtẹ̀ramọ́ṣẹ́ ni gbogbo àwọn nǹkan yìí náà lápátá náà kọ́ wa nígbà tá a wà níléèwé tí ń jẹ́ ká mọ̀ wípé iṣẹ́ lòògùn iṣẹ́. Nítorí wípé àbálà ìkópa ní ìmọ̀ ẹni láyé o àtẹ́lẹwọ́ ẹ̀dá o wọ́n ní kí ẹ̀dá o. Àtẹ́lẹwọ́ ẹni kì í tọ́ ní jẹ́ bàbá ti múra síṣẹ́ wa kò sí téèyàn ń ṣe láyé yìí kò síṣẹ́ téèyàn ń ṣe béèyàn bá ti fọkàn sí téèyàn bá múra sí dáadáa ẹ rí wípé kò síṣẹ́ tí ò lérè kò síṣẹ́ tí ò péyàn béèyàn bá ṣe múra sí ni kódà béèyàn bá fowó kékeré téèyàn bá fi bẹ̀rẹ̀ òwò wọ́n tọ̀hún ò bá mójútó àti di ní ńlá yóò léwu kéèyàn kówó ńlá rẹpẹtẹ léṣẹ́ ìyẹn ò kọ́ ní jẹ́ pé èèyàn ń ṣiṣẹ́ o bí kò ṣe wípé àwọn èèyàn rí èrè àbáwọn èèyàn rí àbájáde téèyàn ṣe nínú iṣẹ́ ọ̀hún ni wọ́n fi mọ̀ pé iṣẹ́ tí lágbájá ń ṣe yìí iṣẹ́ yìí sì gbé ẹlòmíì ó mọ̀ ń ṣiṣẹ́ bí erin yóò sì mọ jẹ̀jẹ̀ ìrírí tó jẹ́ pé wọ́n rí wípé owó tó fi ṣòwò àbọ́jà tó gbélé kàǹkà báyìí ni àmọ́ tó jẹ́ pé bí wọ́n ṣe wá mọ́ rí òun tọ̀hún gan wọ́n mọ́ rí nírí bí ìgbà tí ẹni tí ò tiẹ̀ ní nǹkan kan ẹ sì rí ẹlòmíì owó kékeré báyìí ni ó fi bẹ̀rẹ̀ òwò tọ́lọ́hún ó sì bù sí ní bó ṣe múra sí i táwọn èèyàn mọ̀ wá wò ó pé ṣé ó tà ju ìrẹsì tí ń tà lọ ni ṣé ó tà ju gúgúrú àtẹ̀pà tí ń tà lọ ni ìbùkún Ọlọ́run ló ń jẹ́bẹ̀ torí pé ó múra síṣẹ́ Ọlọ́run sì fàlùbáríkà sí eléyìí òun náà ni èyí tèmi ń bẹ lọ́run lọ́dọ̀ Ọlọ́run pé iṣẹ́ kékeré owó ńlá náà ni kí Ọlọ́run ọba kó fi ṣe ọ̀rọ̀ wa gbogbo ohun tá a bá ń tà gbogbo ohun tá a bá ń ṣe ẹ má jà á tijú o ẹ má jà á fi tìjú kárùn ẹlòmíì a máa ní ní ìfẹ́ kan tiẹ̀ mọ̀ pé mi ni mò ń ta gbá ní ìfẹ́ kó rí mi pé mi mò ń ta o iṣẹ́ tó bá ti ń gbòógùn lójú èèyàn tí
tí ń gbóúnjẹ orí tábìlì wàláì ó yẹ kéèyàn ó gbaṣẹ́ bẹ́ẹ̀ kéèyàn ó gbà lọ́gàá ni kí Ọlọ́run ọba kó fèrè síṣẹ́ wa. Abala àkọ́kọ́ lórí ètò náà rèé ti ṣe abala ìdílé aláyọ̀. Abala ìdílé aláyọ̀ níbi tá a ti máa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹbí, ọ̀rọ̀ ọkọ, ọ̀rọ̀ ìyàwó, tá a ti máa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ òbí pẹ̀lú ọ̀rẹ́ méjì, tá a máa ń sọ̀rọ̀ nípa tó ń ṣẹlẹ̀ láàrin ìdílé, láàrin ẹbí. Ó náà ní abala àkọ́kọ́ lórí ètò fún tòní lábala ìdílé aláyọ̀. Ẹ jẹ́ ká wá nǹkan ká fìdílé nǹkan ká jọ gbádùn abala yìí. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi nínú ilé, ẹgbẹ́ àbúrò, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá, ẹ jẹ́ ká jọ gbádùn abala ìdílé aláyọ̀. Ohun tá a gbé wá lónìí bẹ́ẹ̀ náà bá ti wo orí ètò yìí ẹ sì rí nǹkan tí a gbé kalẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí pé ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́, ṣó ń rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀, àbí èrò àwọn èèyàn òun ni wọ́n rò bẹ́ẹ̀ pé bóyá òun fà á tí ìgbéyàwó fi ń rí bẹ́ẹ̀. Bó bá jẹ́ bẹ́ẹ̀ lórí nígbà tá a bá dé bẹ́ẹ̀, bó bá ṣe rí lọ́dọ̀ tiyín náà á jọ fomi jomi tó rọrọ̀, ẹ̀yin náà bá wa dá sí i láti jẹ́ ká mọ̀ bí ó ṣe rí lọ́dọ̀ tiyín náà. Abala àkọ́kọ́ náà rèé ní orí ètò tí ṣe abala ìdílé aláyọ̀, níbi tá a ti máa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọkọ àtìyàwó, ọ̀rọ̀ ẹbí, ọ̀rọ̀ òbí pẹ̀lú àwọn ọmọ tí a ti máa ń sọ. Ẹ jẹ́ ká wá nǹkan fìdílé, ẹ bá mi share, ẹ like, ẹ comment, ẹ invite àwọn olólùfẹ́ yín, ká jọ gbádùn abala yìí. Mò ń bọ̀ náà. Ẹ ṣeun ìyá mi Olúyọmí Olúpọ̀nlé, wọ́n ní good evening sister, happy new week o, mo kí yín. Aláwìyé Mùsùlùmí ní good evening o, happy new week. Wọ́n ní well done, you did well o, God will continue to bless your hustle in the mighty name. Àmín àṣẹ Èdùmàrè, mo dúpẹ́ ìyá mi, àdúrà àgbà agbára Ọlọ́run. Ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó, ojú Olúwa ló lè tó. Ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó, ojú Olúwa ló lè tó. Ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó, ojú Olúwa ló lè tó. Mẹ́wàá ń ṣẹlẹ̀ lẹ́yìn ilẹ̀kùn. Bá a bá ti wọlé tá a palẹ̀kùn wa dé pin báyìí, ìtọ́kọ àtìyàwó ń ṣe nínú yàrá, kò sẹ́ni kankan tó mọ̀ mọ́. Ọlọ́run ọba nìkan tó jẹ́ lẹ́ẹ̀kẹta nìkan ni ó mọ rínú tí ó sì mọ róde. Àmọ́ bọ́kọ bá wí tiẹ̀, bí ìyàwó náà bá wí tiẹ̀, ọ̀rọ̀ ẹnu kálukú náà lèèyàn mọ gbọ́. Àmọ́ Ọlọ́run ọba tó jẹ́ nìkẹta nìkan ni ọmọ ẹni tó ń ṣòótọ́ àti tí ń ṣe dáadáa. Ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó, ojú Olúwa ló lè tó. Abala ìdílé aláyọ̀ níbẹ̀ náà la wà yìí ti ṣe abala àkọ́kọ́ lórí ètò wa fún tòní. Bá a bá wo orí àkọlé yìí, a ti rí nǹkan tí a gbé wá lórí ètò fún tòní. Tí a bá ní ká wò ó, ẹlòmíì a lè ní bẹ́ẹ̀ ni, a sì lè ní bẹ́ẹ̀ kọ́. Àmọ́ ibi tó bá gbà kọjú sí kálukú náà ni igun tí kálukú ó gbà fi wò ó. Wọ́n ní ọ̀rọ̀ ṣe ni wò, ọ̀rọ̀ ṣe ni rí náà ní máa jẹ́ kéèyàn orí tàn pa pé kíní ti ṣe mí rí, kí tó ṣe mí rí náà lẹ́lòmíì ó wò ní ó fi pàtàn fẹ́ lòmíì pé ìdákun kíní ti ṣe mí náà rí o, mọ́ débẹ̀ mọ́ gbàbẹ̀ kọjá o, mọ́ dànrú ẹ̀ wò. Òun náà ni mo fi jẹ́ kí ọ̀rọ̀ ó jẹ́ kàyéfì tí táwọn èèyàn ó gbé kalẹ̀ wíwá pé nǹkan báyìí ti ṣẹlẹ̀ sí mi rí o, ìwọ náà mọ́ gbìyànjú ẹ̀ wò. Àmọ́ ọ̀rọ̀ tí ò ṣèyàn rí, ẹlòmíì ó mọ ní òun ò mọ bóun ṣe lè sọ bóun ṣe lè dá torí pé òun ò rírú ẹ̀ rí. Àmọ́ tá a bá ní ká fojú inú wò ó, tá a bá ń gbọ́ lọ́tún lósì, bóyá lẹ́nu èèyàn ni àbí nínú ìrírí ni àbí nínú ìtàn tá a ti rí náà la máa wò wípé nǹkan báyìí mo ti gbọ́ rí, mo ti rí abó ti ṣẹlẹ̀ sí èèyàn tó súnmọ́ mi rí. Nígbà tí ọkọ àtìyàwó, tí ọkùnrin àtobìnrin bá pàdé ara wọn, ó wù mí, èmi náà ó wù ọ́, òun làwọn méjèèjì fi ríra wọn,
tí wọ́n fi sọ wípé ó wù ní ká dọkọ àtìyàwó. Ọkùnrin yóò ní ọ̀rẹ́, obìnrin òun náà ní ọ̀rẹ́ tiẹ̀ tó jẹ́ pé àtọkọ àtìyàwó kálukú wọn ni wọ́n ní ọ̀rẹ́ wọn. Àmọ́ gẹ́gẹ́ bá a ṣe máa ń gbọ́ ni wípé wọ́n ní tọkùnrin àti obìnrin tí wọ́n bá ti fẹ́ra wọn tó ti di wípé wọ́n ti fẹ́ra wọn wọlé tí wọ́n ti di tọkọ-tìyàwó, pé àtọkọ àtìyàwó káwọn méjèèjì kí wọ́n ṣe kíni, kí wọ́n yàgò fọ́rẹ̀ẹ́. Àwọn ẹlòmíì á wá máa sọ lọ́kàn ara wọn wípé lágbájá àti lágbájá nígbà tóun àti ọkọ òun ó pàdé ara wọn, ọ̀rẹ́ ẹ̀hún wà ń bẹ̀ nígbà táwọn pàdé, gbogbo àwọn làwọn sì jọ ṣọ̀rẹ́ papọ̀ títí tó fi di wípé òun àtọkọ òun gan àbóhun àtìyàwó òun àwọn ṣègbéyàwó táwọn fẹ́ra àwọn sílé. Kí ló wá dé tó jẹ́ pé nígbà táwọn wá fẹ́ra àwọn sílé tán ni wọ́n wàá mọ̀ fáwọn lámọ̀ràn wípé ẹ̀yin méjèèjì ti dẹyọ kan báyìí o, ẹ mọ́ fi ààyè lẹ̀ fún alàgàtà. Kí ló dé tí àwọn bàbá tàbí ìyá àbí àwọn èèyàn ṣe máa ń gbàyàn lámọ̀ràn bẹ́ẹ̀? Ìdí ẹ̀ náà tí wọ́n fi máa ń sọ bẹ́ẹ̀ á tún wò lórí ètò náà lónìí. Kí ló fà á tí wọ́n fi máa ń gba ọkọ àtìyàwó lámọ̀ràn wípé bẹ́ẹ̀ bá ti fẹ́ra yín délé o, àti ọkọ àtìyàwó ẹ̀yin méjèèjì ẹ ṣe gáfárà fún àwọn ọ̀rẹ́. Ṣebí àwọn ọ̀rẹ́ yìí náà ni wọ́n wà ńbẹ̀ nígbà tí wọ́n jọ ń fẹ́ra wọn lójú ọ̀nà. Nínú àwọn ọ̀rẹ́ yìí náà ni ó ṣe best man, ni ó ṣe best lady. Nínú àwọn ọ̀rẹ́ yìí àwọn náà ni wọ́n ṣagbátẹrù àwọn ọ̀rẹ́ ìyàwó, àwọn ọ̀rẹ́ ọkọ wọn lọ dọ̀bálẹ̀. Àmọ́ kí ló fà á tó fi jẹ́ wípé tọkọ àtìyàwó bá ti fẹ́ra wọn délé tán, nínú àwọn àmọ̀ràn tí àwọn àgbàlagbà ó fún ọkọ àtìyàwó, bóyá ní reception ní ọdún mání ẹni kí chairman ó wá sọ̀rọ̀ o, àwọn ọ̀rẹ́ ó máa ń wà nínú àwọn nǹkan tí wọ́n máa ń sọ wípé bẹ́ẹ̀ ṣe ti fẹ́ra yín tẹ́ ẹdẹyọ kan yìí o, ẹgbẹ́ ọ̀rẹ́ ẹgbẹ́ tiẹ̀ tì sẹ́gbẹ́ kan. Kí ló fà á tí àmọ̀ràn yìí fi máa ń wáyé púpọ̀ ní inú ìgbéyàwó, pàápàá láàrin ọkọ àti obìnrin, láàrin ọkọ àtìyàwó? Àwọn kan tún wá sọ wípé púpọ̀ nínú ìgbéyàwó tó ń dàrú lónìí, tó ń dojúrú lóde òní, wípé ọ̀pọ̀ nínú ẹ̀ ló jẹ́ wípé ipasẹ̀ ọ̀rẹ́ ló ti ń wá. Yálà ọ̀rẹ́ ọkọ ni o tàbí ọ̀rẹ́ ìyàwó, wípé àwọn ọ̀rẹ́ ni wọ́n máa ń fa púpọ̀ nínú rẹ̀ tí ìgbéyàwó fi máa ń túká. Ẹ̀yin tèmi nínú ilé ẹ gbọ́, ṣé bẹ́ẹ̀ ni? Ṣé bẹ́ẹ̀ ni àbí ká sọ pé bẹ́ẹ̀ kọ́? Ṣé ìgbéyàwó tó ń dàrú, àwọn ìgbéyàwó míì tó ń dàrú, ṣé àwọn ọ̀rẹ́ wọn ní ipa tí wọ́n kó nínú ẹ̀ tí ìgbéyàwó fi ń túká? Àbí ká sọ wípé ọkùnrin ló tẹ̀lé ìfẹ́ inú rẹ̀, àbí ìyàwó náà ló tẹ̀lé ìfẹ́ inú ẹ̀ tó fi jẹ́ wípé nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí wọn? Ẹ̀yin èèyàn mi, mo fẹ́ kí a jọ gbé yẹ̀wò lórí ètò lónìí. Alówónlé Ọláwálé Òsénì, mo kí yín, ẹ káàbọ̀ sórí ètò. Ṣé ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó tó ń dàrú lénìí, ṣé ipasẹ̀ ọ̀rẹ́, ṣé òun ló ti ń wáyé? Ṣé àwọn ọ̀rẹ́ wọn ní ipa tí wọ́n kó nínú ẹ̀ nínú ìgbéyàwó tó ń túká lóde òní? Ẹ̀yin èèyàn mi, mò ń bọ̀ ná. Ìbàjẹ́ ká kọ́kọ́ láyà sílẹ̀. Bàbá Takété, ìbàjẹ́ ká kọ́kọ́ láyà sílẹ̀. Ká má joyè rákọ̀tì kò wí bẹ́yẹ. Ṣé lóòótọ́ ni wípé tí ọkùnrin àtobìnrin tá a bá ti fẹ́ra wa sílé gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó, ká ṣe gáfárà fún àwọn tó jẹ́ ọ̀rẹ́ wa? Àbí ọ̀rẹ́ ò ní nǹkan kan, ọ̀rẹ́ ò nípa kankan tó lè kó láàrin ọkọ àtìyàwó, bóyá tí ọkọ àtìyàwó fúnra wọn bá nífẹ̀ẹ́ ara wọn dénú?
pé tọkọ àtìyàwó bá nífẹ̀ẹ́ ara wọn dénú tàbí tán bá ṣera wọn lọ́kan pé kò sí ipa tí ọ̀rẹ́ lè kó tó lè fi jẹ́ kí ìgbéyàwó wọn dàrú. ṣé ká sọ pé bẹ́ẹ̀ ni àbí ká sọ wípé tí wọ́n bá ti fààyè lẹ̀ fún àwọn ọ̀rẹ́ òun ló ń jẹ́ kí ìgbéyàwó kó túká láàrin ọkùnrin àti obìnrin. Ipa wo gan làwọn ọ̀rẹ́ ni wọ́n ń kó nínú ìgbéyàwó láàrin ọkọ àtìyàwó? Ẹ̀yin èèyàn wa òun ni mo fẹ́ kí a jọ gbéyẹ̀wò lórí ètò lónìí. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà lórí lọ́dọ̀ sí náà ẹ̀yin náà lè bá wa sọ sí i pé ṣé lóòótọ́ ni bí àwọn èèyàn ṣe sọ wípé ọ̀rẹ́ nínú ìgbéyàwó ó máa ń fa ìtúká láàrin ọkùnrin àti obìnrin. Ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ̀yin èèyàn wa òun ni mo fẹ́ kí ẹ bá wa dá sí. Àti pé pàápàá kí ló fà á tí wọ́n fi máa ń fún ọkọ àtìyàwó lámọ̀ràn tí wọ́n bá ṣègbéyàwó tán wípé ẹ̀yin méjèèjì o ẹ sì jọ dẹyọ kan, ẹ má fi ààyè sílẹ̀ fún ọ̀rẹ́ láti jẹ́ kí ó bá yín dá sí ìgbéyàwó yín mọ́. Àwọn ọ̀rẹ́ tá a wá ń wí yìí ṣé báwọn náà ni wọ́n wà ń bẹ̀ nígbà tí wọ́n jọ ń fẹ́ra wọn lójú ọ̀nà? Kí ló wá dé tó jẹ́ pé nígbà tán bá wá ṣègbéyàwó tán wọ́n á wá ní kí wọ́n fi ti ọ̀rẹ́ sẹ́yìn nínú ìgbéyàwó wọn? Kí ló fà á tó fi ń rí bẹ́ẹ̀? Ẹ̀yin èèyàn wa òun ni mo fẹ́ kí ẹ bá wa dá sí lórí ètò lónìí. Bóyá bó bá ṣe kọjú sẹ́yìn náà àbí nǹkan kan tẹ́yìn náà bá rí abálàyé tẹ́yìn náà bá lè ṣe fún wa, fún àwọn ọ̀dọ́ langba àti fún àwọn àṣẹ̀ṣẹ̀ gbé ìyàwó, àwọn àṣẹ̀ṣẹ̀ lọ́kọ lóde òní, láti jẹ́ káwọn náà rí àwọn ẹ̀kọ́ kan méjì kí wọ́n rí mú bẹ̀. Òun náà la ṣe máa ń gbé ètò yìí wá ní abala ìdílé aláyọ̀. Ẹ̀yin èèyàn wa ohun tẹ́yìn náà bá rí sí láti bá wa dá sí ẹ lè pè wọlé sí ojú òpó wa ìyẹn lórí 074 fún àwa tá wà ní UK 07438 002106 òun náà ni ẹ lè pè sí. Àwọn tá wà ní Nàìjíríà àbí tá wà ní Europe a lè pè sórí WhatsApp wa ìyẹn lórí +44 74 24 728 743 òun náà ni ẹ lè pè sí láti bá wa dá sí ní orí ètò. Òun lè bá wa pè sí láti dá sí ní orí ètò. Bóyá àǹtẹ̀yìn náà bá rí àbí ọ̀rọ̀ yìí kí ló bá wá ṣe lóòótọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó tó ń dàrú lónìí ó ní ọwọ́ àwọn ọ̀rẹ́ nínú. Ṣẹ́yìn náà gbà bẹ́ẹ̀ pé ṣé lóòótọ́ ni lórí bẹ́ẹ̀? Ẹ̀yin èèyàn wa ẹ bá wa dá sí ojú òpó wa tẹ́ ẹ lè pè sí òun náà ni ẹ̀ ń wò. Fún àwọn tá wà ní UK 07438002106 ni a lè pè sí. Àwọn tá wà ní Europe àbí Nàìjíríà lórí WhatsApp wa +44 74 24 728 743 òun náà ni ó gbé pè wọ ojú òpó láti bá wa dá sí. Ẹ dẹ̀ lè fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ àákà síta bóyá ohun tẹ́yìn bá ní láti sọ fún wa lórí ẹ̀ gẹ́gẹ́ bí àmọ̀ràn tẹ́yìn náà ní pé ṣé lóòótọ́ ni ọ̀rẹ́ ó nípa nínú ìtúká láàrin ọkùnrin àti obìnrin nínú ìgbéyàwó? Ṣé lóòótọ́ ọ̀rẹ́ náà ń dákún ìtúká láàrin ọkọ àtìyàwó? Pàápàá kí ló fà á tí wọ́n fi máa ń sọ wípé tọkọ àtìyàwó bá ti di pé wọ́n fẹ́ra wọn tán tí wọ́n fi máa ń sọ pé kí wọ́n yẹ̀bá fún ọ̀rẹ́? Ṣé bí àwọn ọ̀rẹ́ yìí náà ni wọ́n ti wà ń bẹ̀ nígbà tí wọ́n fẹ́ra wọn lójú ọ̀nà tó yẹ pé lára àwọn ọ̀rẹ́ yìí gan náà láàrí tó jẹ́ pé àwọn náà ni wọ́n tún ṣe bẹ́símá, àwọn ni wọ́n ṣe bẹ́sílédí, àwọn ni wọ́n ṣe gbá tí wọ́n ṣàwo. Kí ló wá dé tó jẹ́ pé gbà tí wọ́n bá ti wá fẹ́ra wọn wá ní ok àwọn ọ̀rẹ́ yìí yo mọ́ gbà wọ́n láàyè mọ́, kí ló dé tí wọ́n fi ń sọ bẹ́ẹ̀? Lórí ètò níbẹ̀ náà ni a wà yìí. Ojú òpó wa ó wà ní ṣíṣí láti bá wa dá sí bóyá yìí náà ní nǹkan tí ẹ fẹ́ sọ fún wa. Ojú òpó wa ó wà ní ṣíṣí. Ẹ ṣeun ìyá mi Abímbọ́lá JP, wọ́n ní ẹ kú ètò. Ìyá Ìbàdàn ẹ ṣeun mo dúpẹ́ ìyá mi, ẹ káàbọ̀ sórí ètò yìí, ẹ káàbọ̀ sí orí ètò. Ètò yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá òun náà la wà yìí. Kí ló fà á tí wọ́n fi mọ́ gba ọkọ àtìyàwó lámọ̀ràn rẹ̀? Ẹ rí wípé tí ọkọ àtìyàwó bá ṣègbéyàwó báyìí kókókó báyìí iná ni wọ́n mọ̀ ní bẹ́ẹ̀ ṣe wá fẹ́ra yín yìí o ẹ̀yin o ìwọ ìyàwó ọkọ rẹ ló ti di o ìwọ ọkọ ìyàwó rẹ. Kí ló dé tí wọ́n fi máa ń sọ wípé kí wọ́n kó ipa ti ọ̀rẹ́ sẹ́yìn
nínú ìgbéyàwó. Ẹ bá wa dá sí lórí ètò. Ṣé lóòótọ́ ni wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó tó ń túká àwọn ọ̀rẹ́ wọn ní ipa tí wọ́n ń kó níbẹ̀? Ṣé lóòótọ́ ni? Ẹ bá wa dá sí lórí ètò, àbí ohun tẹ́yin náà bá ní láti sọ fún wa. A lè fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́, àáká síta láti jẹ́ kí àwọn èèyàn mọ̀ tí ẹ wí. Ẹ ṣé àdúpẹ́ lórí ètò níbẹ̀ náà la wà yìí. Ẹ bá jẹ́ ká fọkọ láya sílẹ̀, ká rọra takété. Ẹ bá jẹ́ ká fọkọ láya sílẹ̀, ká má torí ìrákọ̀tẹ̀ kú wípé yẹ. Kókó jábélé lọ́rọ̀ ìlera yíyẹ. Kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ ló yẹ. A ti rí àwọn ọ̀rẹ́ tó jẹ́ wípé láti kékeré ni wọ́n ti ń bára wọn ṣọ̀rẹ́ bọ̀ tí kálukú wọn fi ṣègbéyàwó. Wọ́n ṣègbéyàwó tán, kódà wọ́n tún wá ń ṣọ̀rẹ́ wọn débi wípé wọ́n tún di family friends. Tẹ́ pé bọ́n bá lo ọ̀sẹ̀ kan lọ́dọ̀ eléyìí, wọ́n lo ọ̀sẹ̀ kan lọ́dọ̀ bí, báwọn eléyìí bá lọ jẹ dínà níbí, wọ́n lọ jẹ dínà. Tá a sì rí wọn tó jẹ́ pé wọ́n wà wọ́n sọ ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀rẹ́ wọn. Kódà ìmí ò tún mọ̀ pàtó pé nígbà tí Mr. Alágbájá fẹ́ fẹ́ ìyàwó ẹ̀, a jọ lọ síbẹ̀ ń gbà yẹn ní gbogbo ìgbà tó ń tòsẹ̀ tó ń lé kiri, gbogbo tó ń ṣe gbá. Pé kódà gan ìjọ tí ọkọ kọnu ìfẹ́ sí Mrs. Lágbájá gan, a jọ lọ ni a jọ ṣe gbá ni tí wọ́n mọ sọ tó pé ẹ máa wò wọ́n bí wọ́n ṣe dàgbà tó tẹ̀ tí nírun funfun. Ẹ máa wò pé ọdún wo ni wọ́n ti wá wà tí wọ́n ti ń ṣọ̀rẹ́ bọ̀ tó fi di pé wọ́n tẹ̀ ti bí àwọn ọmọ gan, táwọn ọmọ gan ti ga, táwọn ọmọ míì gan tó tún ti ń ṣàbíamọ́. Irú àwọn eléyìí tí wọ́n sì sọ pé àwọn ti ń ṣe ọ̀rẹ́ àwọn bọ̀ láti kékeré, ṣé ká sọ pé irú àwọn yẹn pé bóyá wọ́n ní lọ́kì ni àbí wọ́n ṣera wọn ní ọ̀kan, àbí ká sọ pé ṣé wọ́n bóyá wọ́n gbọ́ra wọn yé, bóyá òun lójú orí bẹ́ẹ̀. Àmọ́ gẹ́gẹ́ bí nǹkan tá à ń gbọ́ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bóyá tí wọ́n ti ní ìṣòro tàbí tí wọ́n ti bárù nǹkan bẹ́ẹ̀ pàdé ni wípé nínú ìgbéyàwó pé ipa táwọn ọ̀rẹ́ gan kó tó fi jẹ́ wípé bóyá ilé ń dàrú àbí bóyá ọkọ àtìyàwó ń lọ lọ́tọ̀ọ̀tọ̀, wípé ipa tí àwọn ọ̀rẹ́ ń kó kò kéré. Bóyá ẹ̀yin náà ti wá rírú ẹ̀ rí, àbẹ́yìn náà ti ṣalábàápàá, àbẹ́yìn náà tiẹ̀ ti gbórú ẹ̀ rí, torí ẹ̀ la ṣe gbé wá sórí ètò lónìí pé kájọ tàn mọ́lẹ̀ sí bóyá bóyá bí tó kọjú sẹ́nìkan, bóyá ẹ̀yìn ló gbà kọjú sẹ́lòmíì, bóyá rú àwọn tí wọ́n ń sọrú nǹkan báyìí, bóyá ọ̀nà ibi tó gbà kọjú sí wọn ni, bóyá kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀, bóyá àwọn ni ó kàn jẹ́ pé ibẹ̀ ló gbà kọjú sí wọn, àbí ká sọ wípé kíní yìí ń ṣẹlẹ̀ gan-an rẹpẹtẹ nítòótọ́, bóyá àwọn èèyàn ni ò fi bẹ́ẹ̀ mọ̀ tàbí tí wọ́n fi bẹ́ẹ̀ kọbi ara sí i. Torí ẹ̀ la ṣe gbé wá lónìí pé kí lẹ̀yin náà ń rí sí ohun tí wọ́n ń sọ yìí, pé ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó tó ń dàrú lónìí pé ipa ẹ̀ ń wá látàdọ̀ àwọn ọ̀rẹ́, yálà ọ̀rẹ́ ọkọ ni tàbí ọ̀rẹ́ ìyàwó, bóyá ìyàwó ló ń sọ̀rọ̀ ni, bóyá ìyàwó ló ń sọ̀rọ̀ fún ọ̀rẹ́ tiẹ̀ ni, tí ọ̀rẹ́ wò pé bóyá kinní kan ò ṣe nǹkan kan, ẹ ṣeun ìyá mi Ayọ̀ọ́lá nurse, ẹ ṣé mo dúpẹ́, wọn ní ìyá àbàdàn ẹ̀kú ètò. Aláwìyé Mùtí Ìjẹ̀bú, wọ́n ní ìmọ̀ràn tèmi nípa ọkọ àtìyàwó ni pé ọjà òkùnkùn, wọ́n ní ọjà òkùnkùn ní ọ̀rọ̀ ọkùnrin àti obìnrin. Wọ́n nítorí obìnrin mìíràn tàbí ọkùnrin máa ń fi ìwà pamọ́ fún ara wọn kí wọ́n tó ṣe ìgbéyàwó. Ẹ̀rí nǹkan tí ìyá wa sọ yìí pé ọkùnrin àti obìnrin ọjà òkùnkùn ni wá. Gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n sọ yìí, ẹ̀rí ọkùnrin míì ó lè fi ọtí mímu àti bóyá sìgá ni tàbí gbóni wàhálà, ó lè fi pamọ́ fún obìnrin
wàláì títí wọ́n sì fi fẹ́ra wọn tí wọ́n fi fẹ́ra wọn dédé jẹ́ pé obìnrin yóò tiẹ̀ ní mọ̀ pé bóyá ó mu ọtí àbí bóyá ó tiẹ̀ mu sìgá lásán tí ó fi pamọ́ tó jẹ́ pé ìgbà tán bá wá fẹ́ra wọn délé ilé obìnrin yóò ṣẹ̀ṣẹ̀ máa wá rí yóò ṣẹ̀ṣẹ̀ máa wò báyìí pé ó tiẹ̀ mu tírí àbó tiẹ̀ ṣe kinní ní tóbìnrin yóò máa wò báyìí pé ìgbà wo ló bẹ̀rẹ̀ ọtí mímu ìgbà wo ló bẹ̀rẹ̀ sí tó dẹni tó mu gbá tó mu àwo tí ó mọ̀ ní òun ti mú látàyè brown òun ti mú látàyè brown tóbìnrin yóò máa wò báyìí pé ẹ gbà mí àṣé òun fi pamọ́ fún mi ni kí ọwọ́ rẹ̀ ó lè tẹ èkú dà ẹ ṣeun àdúpẹ́ ìyá Ìbàdàn ẹ̀kú ètò ẹ ṣé mo dúpẹ́ ìyá mi ìyá lọ́fà wọ́n sì tún tẹ̀síwájú ìyàwó Aláwìyé wọ́n ní ọkùnrin mìíràn máa ń fẹ́ obìnrin nítorí owó wọ́n ní tí kò bá sí owó yẹn níbẹ̀ mọ́ wọ́n ní ọkùnrin á wá máa bẹ̀rẹ̀ sí ó máa ṣìwàwù sí obìnrin náà oríṣiríṣi òun lọkùnrin lóbìnrin àtọkùnrin fi ń fẹ́ra wọn òun náà làwọn àgbàlagbà fi máa ń sọ pé àwọn bàbá wọn fi máa ń sọ pé ìyí téèyàn bá ń rí lára obìnrin àbí lára ọkùnrin irú àwọn ọkùnrin kan wà tó jẹ́ wípé ẹwà ni wọ́n wò lára obìnrin míì náà wà tó jẹ́ pé ẹwà ló ń wò lára ọkùnrin tó jẹ́ pé ó tiẹ̀ lè má jẹ́ pé ọ̀rẹ́ gan ni ó tiẹ̀ dá sí pé kí ní jẹ́ pé òun gan ni ó wò pé owó yìí ò sí lọ́wọ́ ẹ̀ mọ́ àbí ẹwà yìí ò tiẹ̀ sí lára ẹ̀ mọ́ ẹ mọ̀ wípé tí ò bá ti sí ìfẹ́ òtítọ́ wípé bóyá èèyàn nífẹ̀ẹ́ ọkùnrin èèyàn nífẹ̀ẹ́ dénúdénú àbí èèyàn nífẹ̀ẹ́ obìnrin dénúdénú jẹ́ pé ìfẹ́ tó jẹ́ pé kì í wo àbàwọ́n àbí wo nǹkan kan ni irú nǹkan téèyàn bá ń wò mọ́kùnrin àbóbìnrin bẹ́ẹ̀ lára tó bá ti di pé irú nǹkan bẹ́ẹ̀ ti ń ṣí kúrò àbẹ́yìn òfin bẹ́ẹ̀ rí nǹkan mọ́ lè jówó ó lè jẹ́ wà ó lè jẹ́ nǹkan kan ibẹ̀ oríṣiríṣi abẹ̀ sí ní ṣẹlẹ̀ ó lè jẹ́ ọ̀rẹ́ kan bóyá ọ̀rẹ́ níyàwó kan sọ fún pé ṣé o mọ̀ pé lágbájá ò ṣe kinní mọ́ àwa dàbí wà tó jẹ́ pé ẹni tí wọ́n fẹ́ sun jẹ tẹ́lẹ̀ tó tún wá fi po rárá ọ̀rẹ́ àkànbá bu bọ́ǹbù sí ti ẹ̀ ní gbúra pé èmi náà ti ń wò látijọ́ yìí mo ti ń wò látijọ́ pé ọ̀rẹ́ mi báwo ló ṣe wá ń kó báwo ló ṣe ń mánéèjì ọ̀rẹ́ mi báwo ló ṣe ń ṣe gbá ẹ dẹ̀ mọ̀ pé ọkùnrin àbóbìnrin ni tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ àbí tí nǹkan kan bá ń dùn wá tá a bá ti jàjà rẹ́ nìkan tó ta epo sí báyìí tàbí tó ti ọ̀rá fi nǹkan kan kún báyìí bí ìgbà tí adìyẹ fẹ́ fò ní tí atẹ́gùn tún wá ṣe kí ni kó tún wá gbé tó tún ta kàndín yóò tètè fò sókè ni òun náà ni gẹ́gẹ́ bí nǹkan tí ìyàwó Aláwìyé tí wọ́n ń sọ yìí tí wọ́n sọ pé ó wà lọ́wọ́ ọkùnrin ó wà lọ́wọ́ obìnrin tó bá jẹ́ pé nǹkan téèyàn bá ń wò tàbí nǹkan téèyàn ń rí tí ò bá sí ńbẹ̀ mọ́ ó ṣeé ṣe kí ìpínyà dé ẹ ṣé àdúpẹ́ fún bí wọ́n ṣe bá wa ṣàlàyé yìí ẹ ṣeun ẹ̀yin èèyàn wa lórí ètò níbẹ̀ náà la ṣe wà yìí. ọ̀rọ̀ ìfẹ́ lè jù ìfẹ́ lè jù ojú gbogbo lọ. ohun tí a gbé wá lónìí ni wípé púpọ̀ nínú ìgbéyàwó wọ́n ní púpọ̀ nínú ìgbéyàwó òun ló jẹ́ wípé ipasẹ̀ ọ̀rẹ́ ni ọ̀pọ̀ ìgbéyàwó fi ń túká pé ṣé lóòótọ́ ni ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ pé àwọn ìgbéyàwó tó ń túká lóde òní pé àwọn ọ̀rẹ́ wọn ní ipa tí wọ́n ń kó níbẹ̀ ṣé lóòótọ́ ni àti wípé nígbà tí ọkùnrin àtobìnrin bá ń fẹ́ra wọn lójú ọ̀nà ṣé báwọn ọ̀rẹ́ yìí àtọ̀rí ọkùnrin o àtọ̀rí obìnrin o àwọn méjì náà ni wọ́n ṣàjọmọ́ wà ń bẹ̀ kò sí bọ́kùnrin ó ṣe wà tí ò ní lọ́rẹ̀ẹ́ tẹ́pọ̀ ní òmò sí lọlé girlfriend rẹ̀ kò sí bóbìnrin náà ó ṣe wà tó jẹ́ pé kò ní ní ọ̀rẹ́ tẹ́pẹ́ ó bá ti fẹ́ lọ rí bọ̀bọ̀ ọ̀rẹ́ mi wá sí mi dọ́dọ̀ Délé lọ́la o wá sí mi dọ́dọ̀ Akeem lọ́la o wá sí mi dọ́dọ̀ Ọgbá lọ́la o bẹ́ẹ̀ tí ó ti wà tó sì jẹ́ pé títí wọ́n fi sọ pé wọ́n fẹ́ fẹ́ra wọn àwọn ọ̀rẹ́ náà ni ó wà bẹ́ẹ̀ tí ó ṣe best man best lady àwọn ọ̀rẹ́ náà ni wọ́n tẹ̀lé ìyàwó lẹ́yìn nígbà wọn bá fẹ́ lọ gba engagement àwọn náà ni wọ́n tẹ̀lé ọkọ lọ tọrọ ìyàwó àmọ́ nínú àmọ̀ràn tí wọ́n wá mọ́ fún ọkọ àti ìyàwó níbi tí wọ́n bá ti ń ṣègbéyàwó ni wípé bẹ́ẹ̀ ṣe ti fẹ́ra yìí o ẹ ti dára kan o ẹ mọ́ fàyè lẹ̀ fọ́rẹ́ o ẹ mọ́ fàyè lẹ̀ fún gbá kí ló fà á tí wọ́n ṣe máa ń fún ọkọ àti ìyàwó lámọ̀ràn yìí ṣe báwọn ọ̀rẹ́ tí wọ́n ní náà látìgbà tó ń jọ ń fẹ́ra wọn lójú ọ̀nà àwọn ọ̀rẹ́ yìí náà wà ń bẹ̀
tí wọ́n fi ṣègbéyàwó. Kí ló tún wá dé tó wá jẹ́ wípé àmọ̀ràn tó tún wá mọ́ fún ọkọ àtìyàwó ni wípé kí wọ́n má fi ààyè lẹ̀ fún alàgàtà ọ̀rẹ́ láàrin wọn. Kí ló fà á tí wọ́n fi máa ń fún ọkọ àtìyàwó lámọ̀ràn yìí, ẹ̀yin èèyàn wa? Ṣé fún àwọn ọ̀rẹ́ tán ti ní tẹ́lẹ̀ pé bóyá kán yẹra fún wọn ni, àbí kí ni ohun tí wọ́n ń ṣàlàyé? Òun náà ni mo fẹ́ kí ẹ bá wa sọ lórí ètò yìí, ẹ̀yin ìyá ẹ̀yin bàbá wa, fún àwọn ọ̀dọ́ wa tí wọ́n ń bọ̀ lẹ́yìn. Torí ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi à ní ọ̀rẹ́ mi ni, childhood friend mi ni, àjọṣe kékeré dàgbà ni, àjọṣe kíní kan dàgbà ni. Àjọṣe kékeré dàgbà yìí, ǹjẹ́ ọ̀rẹ́ tá àjọṣe kékeré dàgbà yìí, ǹjẹ́ ó fẹ́ ọ fún ìyàwó? Ọ̀rẹ́ tá àjọṣe kékeré dàgbà yìí, ǹjẹ́ ó fẹ́ ẹ fún ọkọ? Pé bóyá kí wọ́n wá lọ́kọ àbí kí wọ́n wá fẹ́ ìyàwó, ǹjẹ́ ó fẹ́ wá fún un? Kí nìdí tí wọ́n fi ń fún ọkọ àtìyàwó ní àmọ̀ràn yìí? Òun náà ni mo fẹ́ kí ẹ bá wa dá sí lórí ètò. Ojú òpó wa ó ń bẹ ní ṣíṣí fún àwọn tá a bá fẹ́ pè. Àwọn tá a wà ní UK, nọ́mbà tá a lè pè sí 07438002106. Òun náà ni ẹ lè pè sí. Àwọn tá a wà ní Nàìjíríà, a lè pè sórí WhatsApp wa lórí +447424728743. Òun náà ni a lè pè sí láti bá wa dá sí lórí ètò. Ẹ ṣeun ìyá wa, wọ́n ní ìyá wa Láwìyé, wọ́n ní lóòótọ́ ni ọ̀rẹ́ máa ń kópa o, wọ́n ní ṣùgbọ́n ọkùnrin wọ́n fi omijé sí wípé ọkùnrin a máa gba omijé lójú èèyàn. Ìyẹn ní wípé ó pọ̀ lọ́dọ̀ ọkùnrin a máa gbomijé lójú èèyàn, ọkùnrin a máa pa obìnrin lẹ́kún. Ìyẹn gẹ́gẹ́ bí àwòrán omijé tí wọ́n fi sí ọkùnrin, wọ́n máa gba omijé lójú èèyàn, wọ́n máa pa àyàn lẹ́kún. Kí Ọlọ́run Olódùmarè kó ṣàánú fún wa. Ìyẹn gẹ́gẹ́ bí nǹkan tí ó lè jẹ́ nẹ́tíwọ̀kì, bóyá nẹ́tíwọ̀kì ni, ẹ má bínú sí wa, ó lè jẹ́ nẹ́tíwọ̀kì ni ó ń ṣe bẹ́ẹ̀, ó lè jẹ́ nẹ́tíwọ̀kì. Kí Ọlọ́run Olódùmarè kó ṣàánú fún wa. Ó lè jẹ́ nẹ́tíwọ̀kì ó lè jẹ́ nẹ́tíwọ̀kì ojú òpó wa. Ó lè jẹ́ nẹ́tíwọ̀kì, ẹ bá tún gbìyànjú nẹ́tíwọ̀kì, ó lè jẹ́ nẹ́tíwọ̀kì. Lórí ètò níbẹ̀ náà la wà yìí, lórí ètò la wà. Ọ̀rọ̀ ìfẹ́ ṣe kókó, ọ̀rọ̀ ìfẹ́ lè jù ojú gbogbo lọ. Ìwọ ní bàbá ìfà. Báyìí má ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò yín, ètò wa Ìdílé Aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Òun náà ní lọ lórí afẹ́fẹ́ láti iléeṣẹ́ wa Ìbílẹ̀ rédíò TV tiwantiwa lára Àgbàyídá pẹ̀lú ìyá Ìbàdàn yín authentic náà níbẹ̀ lórí ètò níbi tí a ti ń dábí ẹ̀dùn tá a ti ń rọ̀ bí òwe. Abala àkọ́kọ́ lórí ètò náà rèé ti ṣe abala Ìdílé Aláyọ̀, níbi tá a ti máa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọkọ, ọ̀rọ̀ ẹbí, ọ̀rọ̀ ará, ohun tó ń ṣẹlẹ̀ nínú ìdílé náà ni a máa ń sọ̀rọ̀ nípa rẹ̀. Ohun tá a gbé wá lónìí, òun náà ni ẹ̀ ń gbọ́ pé ṣé lóòótọ́ ni ọ̀rẹ́ kópa nínú ìtúká ìgbéyàwó? Pé ṣé lóòótọ́ ni àwọn ọ̀rẹ́ àwọn náà ní ipa tí wọ́n ń kó nínú tútúká ìgbéyàwó? Torí pé ọ̀pọ̀lọpọ̀ ló ń sọ wípé àwọn ọ̀rẹ́ ń ṣe bẹ́bẹ́, ìtọ́rẹ́ gan ń ṣe nínú ìgbéyàwó òkèrè, àìmọye àwọn ọ̀rẹ́ gan àwọn ni wọ́n ń dàgbéyàwó àwọn èèyàn rú nǹkan. Ẹgbọ́n ṣé lóòótọ́ ni, àbí ọkọ àtìyàwó gan ni wọ́n fààyè lẹ̀ fún ọ̀rẹ́ láti tú ìgbéyàwó wọn ká? Ṣé àwọn ọkọ àtìyàwó gan, ṣáwọn ni ká sọ pé wọ́n fi ààyè lẹ̀ ni fún ọ̀rẹ́ láti tú ìgbéyàwó wọn ká? Ṣé ká sọ pé àwọn ni wọ́n gba èṣù láyè, àbí ká sọ wípé àwọn ọ̀rẹ́ náà ni wọ́n lo
agbára títí tó fi di pé wọ́n da ìgbéyàwó rú. Ṣé lóòótọ́ ni? Kí ló fà á tó fi jẹ́ wípé gbogbo ìgbéyàwó àmọ̀ràn tí wọ́n máa ń gbà náà ni wípé ọkọ àtìyàwó bí wọ́n bá ti di ọkọ àtìyàwó tán o kí wọn ṣọ́ra fún àwọn ọ̀rẹ́. Kí ló dé tí wọ́n fi máa ń gba ọkọ àtìyàwó ní àmọ̀ràn yìí? Òun náà ni mo fẹ́ kí ẹ bá wa dá sí lórí ètò, ohun tẹ́yin náà bá rí sí àbí àmọ̀ràn tí ẹ̀yin náà ní fún ọkọ àtìyàwó láti bá wa dá sí lórí ètò. À ń retí ìpè yín, à ń retí àtẹ̀jíṣẹ́ yín. Fún àwọn tá wà ní UK 07438002106 náà ni ẹ lè pè sí. Àwọn tá wà ní Nàìjíríà tàbí tá wà ní Europe orí WhatsApp náà la lè pè sí lórí +447424728743 òun ni a lè pè sí. Òun náà ni à ń wò ní ojú ìwòran wa yìí. Ètò ìgbéyàwó láyé Babalúwa ní fi lélẹ̀ pẹ̀lú àṣẹ mi. Ètò ìgbéyàwó láyé Babalúwa ní fi lélẹ̀ pẹ̀lú àṣẹ mi. What God has joined together, let no man put asunder. What God has joined together, let no man put asunder. What God has joined together. Bẹ́ẹ̀ ni gbogbo ẹnikẹ́ni tó lọ́wọ́ ọba bá ti so pọ̀ kẹ́nikẹ́ni ó má ṣe tú wọn ká. Wọ́n lọ́wọ́ bá ti sọ pé àtìyàwó pọ̀ ká má ṣe tú wọn ká. Chief Commander Ebenezer Obey náà lélẹ̀ tí wọ́n pè ní ètò ìgbéyàwó. Dábàá wojú aago yín báyìí aago mẹ́jọ náà ló ti rí kọjá ìṣẹ́jú 15. Yàwá Mùsí wọ́n tún fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ o. Wọ́n ní ọkùnrin ní ojú kòkòrò. Wọ́n ní ṣùgbọ́n àwa obìnrin mi náà fẹ́ràn ẹjọ́ wẹ́wẹ́. Pé ẹjọ́ yìí náà ní nǹkan tóbìnrin mi bá sì tẹnu bọ̀rọ̀ báyìí. Kódà ẹ mọ̀ kí aṣọ bọ̀ lẹ́nu ni pé àló ti tó mọ́ rojọ́ mọ́. Láti máa rò fún ọ̀rẹ́. Wọ́n ní nípa ríro ẹjọ́ yìí ó lè fa ìtúká láàrin ọkọ àtìyàwó. Tá bá ń sọ̀rọ̀ nípa ìtúká pé ó wà lọ́wọ́ àwọn obìnrin míì fẹ́ràn ẹjọ́ wẹ́wẹ́. Ibi ẹjọ́ wẹ́wẹ́ ibo ẹ̀ lóbìnrin míì ti ń kan àgbákò ìtúká nínú ìgbéyàwó ẹ̀. Àwọn obìnrin kan wà tó jẹ́ wípé bọ́kọ ra bàtà fún wọn, wọ́n ó pe ọ̀rẹ́ wọn. Bó raṣọ fún wọn, wọ́n ó pe ọ̀rẹ́ wọn. Bó fún wọn lówó oúnjẹ, wọ́n ó sọ fọ́rẹ́ wọn. Kódà bọ́kọ wọn bá wọn láṣepọ̀, wọ́n ó pe ọ̀rẹ́ wọn, wọ́n ó sọ fún wọn. Ọ̀rẹ́ mi, èmi àti lágbájá, kódà eré tó bá mi ṣe lánàá yẹn, ó ti pọ̀ jù. Ọ̀rẹ́ tí ò sì rírú eré bẹ́ẹ̀ ṣe, orí rẹ̀ ó ti máa laago ń tiẹ̀ pé ọlọ́mọ bí ó ṣe kì mọ́lẹ̀, ọlọ́mọ ẹlòmíì ó tiẹ̀ tún rojọ́ fọ̀rẹ́ títí débi pé yóò tún mọ́ júwe bí ọkọ rẹ̀ ṣe mèrè ṣe lórí bẹ́ẹ̀dì, yóò tún mọ́ júwe bí nǹkan ọmọkùnrin rẹ̀ ọkọ rẹ̀ ṣe rí, yóò tún mọ́ júwe ẹ̀fọ́ rẹ̀. Nípa ẹjọ́ wẹ́wẹ́ gẹ́gẹ́ bí nǹkan tí àwa sọ yìí, ọ̀rẹ́ tí ò sì rí búrẹ́dì jẹ òun sọ fún débi pé tó bá rí ọkọ mi, tó bá rí tó fi ra ẹja tútù wálé lánàá, tó bá rí nǹkan tó fi ṣe kinní wálé lánàá. Ǹjẹ́ ọ̀rẹ́ tẹ́ ń sọ gbogbo eléyìí fún, ǹjẹ́ inú rẹ̀ ń dùn, ṣé inú rẹ̀ ó mọ dùn ni? Ṣé inú rẹ̀ ó mọ dùn, ṣára rẹ̀ ó mọ yá ni wípé
ọ̀rẹ́ mi ǹjẹ́ òun gbogbo ọ̀rẹ́ náà ni ó wà happy pé mo dúpẹ́ lọ́dọ̀ náà pọ́kàn ọ̀rẹ́ mi ń balẹ̀, mo dúpẹ́ pé ọ̀rẹ́ mi ń rí jẹ. Nípa ẹjọ́ wẹ́wẹ́ làwa obìnrin míì láti fi kó bá ìrìn àjò wa gẹ́gẹ́ bí nǹkan tí ìyá wa sọ yìí. Ọkùnrin mi náà sì ní ojú kòkòrò, ó ní ojú kòkòrò. A ti rí ọkùnrin tó jẹ́ pé ọ̀rẹ́ ìyàwó ẹ̀ tó jẹ́ best lady náà ló tún bá láṣepọ̀, tó jẹ́ best friend ìyàwó ẹ̀, best friend ìyàwó ọkùnrin mi á dẹ̀ tún máa bá láṣepọ̀, tó jẹ́ wípé irú eléyìí náà rèé, nígbà tó bá ti rí bó ṣe ń ṣe, òun náà fẹ́ máa roko sọ́dọ̀ ẹ̀, òun náà fẹ́ máa kọ́ pé mi ò kú mọ tó rí lára ọ̀rẹ́ mi tó fi jẹ́ pé òun ló lọ fẹ́, tó fi jẹ́ pé òun ló lọ ṣe kinní kan. Òun mà tóbìnrin yẹn náà bá bẹ̀rẹ̀ sí ní mú sí lórí, tó bẹ̀rẹ̀ sí ní kó ṣàbò lórí pé ọmọkùnrin tó lówó tó dáa báyìí òun ló yẹ kó jámọ́lọ́ kì í ṣọ̀rẹ́ ẹ̀hún. Ṣùgbọ́n bàtọ́kùnrin bá ti ṣojú kòkòrò débẹ̀ tó ti di pé bóyá ó ti lọ ta sí i àbó ti lọ bá láṣepọ̀, ó di dandan kọ́rẹ́ náà fẹ́ roko sọ́dọ̀ ẹ̀. Ọ̀nà bítọ̀rẹ́ rẹ̀ ó ṣe bàjẹ́ ni ó máa wà, ọ̀nà bọ́rẹ̀ rẹ̀ ó ṣe kú ònílé tóun ó gbabẹ̀ kan ni ó máa wá kiri. Ó wà lọ́wọ́ ọkùnrin, ó wà lọ́wọ́ obìnrin. Tóbìnrin bá ti fẹ́ràn ẹjọ́ wẹ́wẹ́, ó lè fà á kí ìdààmú kó dé bá. Bọ́kùnrin náà bá sì ti lójú kòkòrò, ó lè fà á kí ilé wọn ó túká, kó fa wàhálà sínú ìgbéyàwó wọn. Gẹ́gẹ́ bí nǹkan tí ìyàwó wí ní ọ̀nà méjèèjì, níbi tí ọkùnrin gbàjẹ̀bi àti tí obìnrin náà tí à ń gbàjẹ ẹ̀bi nínú ìgbéyàwó. So ẹ jẹ́ kí n sáré dé òkè lọ́nà, ẹ jẹ́ kí n sáré polówó ọjà. Tí n bá padà dé, a mọ̀ tẹ̀síwájú lórí ètò. Mo ń bọ̀ ná, ẹ jẹ́ n sáré dókè lọ́nà. A bá padà dé, a mọ̀ tẹ̀síwájú. Ẹ ṣeun, ẹ kú kalẹ̀. Ó gbilẹ̀ káàkiri àgbáyé, ó rẹ̀ dòdò, ó dùn wò, ó dùn gbọ́ létí gbogbo ènìyàn. Bẹ́ẹ̀ ni ètò tó ń kọ́ni lọ́gbọ́n, ètò tó ń dáni lárayá, ìròyìn tó kún fọ́fọ́ káàkiri àgbáyé. Ká polówó ọjà kájí ó bugbẹ́jẹ, ètò tó ń pè délé rọ, ètò tó ní ṣe pẹ̀lú àṣà, ìròyìn eré ìdárayá, ìròyìn àwọn gbajúmọ̀ òṣèré. Bẹ́ẹ̀ ni live on air for advert, jingle, entertainment, breaking news, gossip and news, event promotion, church program, Muslim program and all of your events. Ẹgbẹ́ gbogbo ẹ̀ wá kẹ́ ẹ wá polówó ẹ̀. Lọ́gán ni gbogbo ayé yóò gbọ́. Rédíò àti tẹlifíṣàn kan ló lè ṣe. Ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa tó kalẹ̀ sí United Kingdom. The Classy of African Community. Online station best for the community, home and abroad. Ìbílẹ̀ rédíò ni mò ń perí ẹ̀ fún gbogbo wa. Ní gbogbo ìgbàkúgbà tí òǹgbẹ́ bá ń gbẹ̀yìn láti gbádùn ètò tàbí tí ẹ bá fẹ́ polówó ọjà tàbí ohun tí ẹ ń ṣe, ẹ kàn sí wa. Ní Ìbílẹ̀ rédíò and television tiwantiwa, ẹ lè wò wá kedere tàbí kí ẹ gbọ́ wa live on www.ibileradio.com tàbí lórí TuneIn Radio, lórí Twitter, Instagram àti Facebook. Ẹ tẹ Ìbílẹ̀ rédíò láti bá wa dòwò pọ̀ lórí ohunkóhun tí ọkàn yín bá ń fẹ́. Ẹ pe àwọn nọ́mbà yìí 0790802594 tàbí 07795671385 tàbí 07424728743. Ìbílẹ̀ rédíò and television tiwantiwa, kárí ayé ni wọ́n ń wò wá gbọ́ wa. Ó ń kilẹ̀ pilẹ̀ tìtìtì. Let no man move us under. Put all ourselves together. Let no man move us under. Ẹ káàbọ̀ padà láti ẹ̀ka àpolówó ọjà wa. Mo kí gbogbo yín pé káàbọ̀ sórí ètò yìí. Fún gbogbo ìpolówó ọjà yín, ẹ kàn sí wa lónìí ní iléeṣẹ́ wa Ìbílẹ̀ rédíò TV. Ká fi tiwa gbé tiyín lárugẹ. Gbogbo ẹ̀yin alájẹ́ bàbá lọ́jà, gbogbo ẹ̀yin ìdókòwò, gbogbo ẹ̀yin nílé iṣẹ́ ńláńlá, ilé iṣẹ́ kéékèèké, gbogbo ẹ̀yin nílé ìjọsìn, onímọ̀ṣáláṣí, oníṣọ́ọ̀ṣì ni, tẹ̀fẹ́ ṣèkéde ni, àjọ̀dún ìkórè ni, àsàlátù lẹ fẹ́ ṣe, ẹ kàn sí wa lónìí ní iléeṣẹ́ wa Ìbílẹ̀ rédíò TV. Ká fi tiwa ká fi gbé tiyín lárugẹ. Ká polówó ọjà yín kí wà yóò gbọ́, kí wọ́n sì mọ̀ tẹ̀ ń tà àti tẹ̀ ń gbé ṣe lọ́dọ̀ yín. Ẹ̀yin fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò yìí, káwa náà sì mọ̀ gbé ọjà yín lárugẹ. Ẹ kàn sí wa kí a bá yín gbé ètò yín, ká bá yín gbé ọrọ̀ ajé yín, ká gbé lárugẹ fún gbogbo ohun tí ẹ bá ń tà. Ẹ ṣeun ẹ̀yin èèyàn wa, ẹ káàbọ̀ padà láti ẹ̀ka polówó ọjà.
Deboski mo kí yín o, Irúkèrà Ìfẹ́jọlá mo kí ẹ̀yin náà, Oseni Azan mo kí gbogbo yín tí ẹ̀ ń bẹ lórí ètò, ẹ ṣé àdúpẹ́. Lórí ètò náà láṣìwà yìí, abala àkọ́kọ́ lórí ètò ti ṣe abala ìdílé aláyọ̀, níbẹ̀ náà la wà yìí, àrètí ìpè yín, àrètí àtẹ̀jíṣẹ́ yín, ohun tẹ́yin náà bá ní fún wa. Ohun tá a gbé wá lónìí lábala ìdílé aláyọ̀ ni pé ẹ̀gbọ́n ṣé òótọ́ ni wípé àwọn ọ̀rẹ́ wọn ní ipa kíkó nínú ìtúká ìgbéyàwó, nípa pé kí ọkùnrin àtobìnrin kí wọ́n túká, kọ́kọ́ àtìyàwó túká láàrin ara wọn, kí ìgbéyàwó dàrú, pé ṣé lóòótọ́ ni àwọn ọ̀rẹ́ náà ní ipa tí wọ́n kó nínú ẹ̀. Ẹ̀yin èèyàn wa, òun náà ni a gbé wá sórí ètò lónìí kí ẹ bá wa dá sí ohun tẹ́yin náà bá rí, àbí bó ṣe rí lọ́dọ̀ tiyín, pàápàá kí ló dé tí wọ́n fi máa ń gba ọkọ àtìyàwó lámọ̀ràn pé tó o bẹ ṣe fẹ́ra yín sílé yìí o, ẹ ṣọ́ra yín dọ̀kan o, ìwọ ìyàwó má gbọ́tọ̀ rẹ o, ìwọ ọkọ má gbọ́tọ̀ rẹ o. Kí ló dé tí wọ́n fi máa ń sọ bẹ́ẹ̀? Ṣé bí àwọn ọ̀rẹ́ yìí náà ni wọ́n wà pẹ̀lú wọn nígbà tán fẹ́ra wọn lójú ọ̀nà, nígbà tán wá fẹ́ra wọn tán, kí ló dé tí wọ́n fi ń sọ pé kí wọ́n kó ti àwọn ọ̀rẹ́ kúrò nínú ìrìn àjò ìfẹ́ wọn? Bàbá mi Alóore Adépọ̀jù mo kí yín, ẹ kú ilẹ̀ yìí, a kú ìpalẹ̀mọ́ Easter, ẹ̀mí ó ṣe ọ̀pọ̀ ọdún láyé lágbára Ọlọ́run. Mo kí yín o bàbá mi, àsìkò ọ̀sẹ̀ ìjìyà yìí, ikú Jésù kò ní lọ lásán lórí wa. Mo rí àtẹ̀jíṣẹ́ ìyá wa Aláwìyé mu tí wọ́n ní oríṣiríṣi ọ̀nà ní ìtúká fi máa ń wáyé láàrin ọkọ àtìyàwó. Wọ́n ní ṣùgbọ́n ìmọ̀ràn mi fún àwa obìnrin àtọkùnrin ni pé ẹ jẹ́ ká fi ìfẹ́ tó láàrin ara wa, kí a fi kọ́gbọ́n láti ara eyín àti ahọ́n wa. Wọ́n máa ń jà lóòrèkóòrè. Wọ́n ní ṣùgbọ́n wọn kò kọra wọn sílẹ̀ o. Bẹ́ẹ̀ ni léèyàn bá jẹ oúnjẹ aládùúdùn báyìí, tí àwọn bá gbà báyìí, eyín gan ó gba tiẹ̀ ní wọ́n bá gẹ́ra wọn jẹ. Pé nígbà tí wọn ò wá lè fira wọn sílẹ̀, tó jẹ́ pé ahọ́n àtẹ̀yìn wọn ò fira wọn sílẹ̀, wọn ni kí a lè ṣe ìyá àwọn ọmọ wa dalẹ̀, kí obìnrin sì ní ìtẹríba fún ọkọ, pé ó ṣe pàtàkì káwa obìnrin ká ní ìtẹríba fún àwọn ọkọ wa. Wọ́n ní pàápàá jùlọ, wọ́n ní ọkọ àtìyàwó tó darapọ̀ láti fẹ́ ara wọn, kí wọ́n wádìí irú ìdílé tí àwọn méjèèjì ti jáde wá. Wọ́n nítorí pé àwọn burúkú ṣe é fẹ́ o, ṣùgbọ́n àwọn àna burúkú ni ò ṣe é ní. Wọ́n ní because ìyàwó is a life contract ni, bá a bá ti gbà báyìí, tá a sáyìn, tá a tọwọ́ bọ̀wé báyìí, ọba di páfe, ó di gbáre inú ṣòkòtò wèrè. Kí Ọlọ́run ọba kó ṣàánú fún wa, gẹ́gẹ́ bí nǹkan tí ìyá wa Aláwìyé tí wọ́n fi ránṣẹ́, wípé kí ọkọ àti ìyàwó kan ṣera wọn lọ́kan tí a bá ti fẹ́ra wa, ká fi ìfẹ́ òtítọ́ kí a fi bára wa lò, pé torí ahọ́n àtẹnu wọn ò fìgbà kan fira wọn lẹ̀, bó ti wù kán jà kán gẹ́ra wọn jẹ tó, ṣùgbọ́n tá a bá ti nífẹ̀ẹ́ ara wa dénú, à á lè ṣe ìyá àti bàbá àwọn ọmọ wa, à á lè ṣe dalẹ̀, pé tá a bá ti yára wa, tá a jára wa yàn, pé òun ló ṣe pàtàkì nítorí àwọn ọmọ tí à ń bí sílẹ̀. Kí Ọlọ́run ọba kó ràn wá lọ́wọ́. Ẹ ṣeun ìyá mi tí ọpọlọ yín ò ní dàrú. Ẹ bá wojú aago yín báyìí, aago 8:30 náà ló kù ìṣẹ́jú 4 ní ọ̀dọ̀ wa ní àyín. Ní kété tí aago 8:30 bá ti lù, òun náà ni a bọ̀ sí abala kejì lórí ètò tí ṣe abala àṣà àti ìṣe ilẹ̀ wa ní ilẹ̀ Yorùbá. Ìyá mi Ìyábọ̀ Adé Ìgbé, mo kí yín ìyá mi o, ẹ kú dédé wòyí, ẹ kú ọwọ́ iṣẹ́ lónìí, kàrìtàjé ṣe o, ajé òbúburú sọ̀kò wọlé wa kó fi lé wa ṣe bùgbé o, kárájé ná kárájé lò kárájé jẹun,
kájọ bá wa dọ̀rẹ́ ká lájẹ lọ́wọ́ ká mọ̀ ṣe ní lọ́rùn àmì àṣẹ Èdùmàrè. Ohun tá a gbé wá lórí ètò lónìí náà ni wípé ṣé òótọ́ ni wípé àwọn ọ̀rẹ́ wọn ní ipa tí wọ́n ń kó nínú ìtúká ìgbéyàwó, tíyàwó tọ́kọ àtìyàwó tí wọ́n bá túká tán fẹ́ra wọn mọ́, ṣé àwọn ọ̀rẹ́ ṣé lóòótọ́ ni wọ́n ní ipa tí wọ́n kó ń bẹ̀ gẹ́gẹ́ bí àwọn èèyàn ti ń sọ pé lágbájá ọ̀rẹ́ rẹ̀ ni ọ̀rẹ́ ẹ̀ ni ọ̀rẹ́ ẹ̀ ló kó sí lórí, ọ̀rẹ́ rẹ̀ ló kó sí lágbárí, ọ̀rẹ́ rẹ̀ ló dalé rẹ̀ rú, ọ̀rẹ́ rẹ̀ ló dalé rẹ̀ rú, tí ìbá ṣe pé kínní, tí ìbá ṣe pé lọ ń gbọ́ ìmọ̀ràn ọ̀rẹ́, tí ìbá ṣe pé ọ̀rẹ́ tó lọ tàn jẹ ó yẹ kó sì wà nílé ọkọ rẹ̀ ni. Ẹlòmíì gò tiẹ̀ máa ní ọ̀rẹ́ òun náà ló sọ bẹ́ẹ̀ fóun o, bóun ṣe wá fọkọ òun lẹ̀ tán báyìí ṣe mọ̀ pé ọ̀rẹ́ òun ló kó síbẹ̀. Lóríṣiríṣi bẹ́ẹ̀ tá à ń gbọ́ náà la ṣe gbé wá lónìí pé ẹ gbọ́ ṣé lóòótọ́ ni ṣẹ́yìn náà rò bẹ́ẹ̀ ṣe rí bẹ́ẹ̀, ṣẹ́yìn náà rí bẹ́ẹ̀ rò bẹ́ẹ̀ pé lóòótọ́ ni pé àwọn ọ̀rẹ́ wọn ní ipa tí wọ́n ń kó nínú ìtúká ìgbéyàwó. Ṣeun mo dúpẹ́ ìyá mi mú tí wọ́n ní ẹ̀kú ṣe ọ̀pọ̀lọpọ̀lọ yín kò ní dàrú lágbára àmì àṣẹ Èdùmàrè. Mo dúpẹ́ ìyá mi ojú òní tì yín o, Ọlọ́run ọba adá wọn mọ̀ sí lágbára àṣẹ Èdùmàrè, ṣẹwà òní dìṣẹ́ lórí ètò níbẹ̀ náà la wà yìí. Bó bá ṣe rí lọ́dọ̀ tí náà tẹ́yìn náà bá ní pàápàá lọ́jọ́ ìgbéyàwó wọ́n bá ń sọ fọ́pọ àtìyàwó ní bẹ́ẹ̀ ṣe ti fẹ́ra yín o, tẹ́ ẹ dẹyọ kan yìí o, ẹ̀yà aṣọ ẹ̀yìn méjèèjì ẹ ti dọyọ kan ní o, kẹ́ ẹ mú àwọn ọ̀rẹ́ kẹ́ ẹ gbé sẹ́gbẹ̀ẹ́ kẹ́ ẹ gbé sẹ́yìn o. Àmọ́ lọ́dọ̀ tèmi ni pé àwọn ọ̀rẹ́ yìí, ọkùnrin ẹni tó jọkọ ó lọ́rẹ̀ẹ́, ó ṣe àwọn ọ̀rẹ́ náà ni wọ́n sì ń lọ ṣègbéyàwó, ìyàwó náà lọ́rẹ̀ẹ́ tó jẹ́ wípé tó fi ń tẹ̀lé boyfriend yìí kiri, tó fi ń tẹ̀lé àfẹ́sọ́nà rẹ̀ fiancé ẹ̀ kiri, àwọn ọ̀rẹ́ náà ni wọ́n jọ ń tẹ̀léra wọn kiri. Kí ló wá dé tó jẹ́ pé nígbà tán bá ti wá ṣègbéyàwó tán wọ́n á ní kí wọ́n ṣọ́ra fún àwọn ọ̀rẹ́, kí wọ́n mọ̀ kí ọ̀rẹ́ tó ti wà nílé ọkọ o, àwọn ọ̀rẹ́ rẹ̀ tí ò tí ì lọ́kọ o, kó yàgò fún wọn o torí pé ó ti kúrò lára wọn. Kí ló fà á tí àwọn tí wọ́n fi máa ń sọ bẹ́ẹ̀? Bóyá ó nídìí àbí nǹkan kan tí ẹ̀yin náà lè ṣàlàyé fún wa, fún àwọn ọ̀dọ́ wa tí wọ́n ń bọ̀ lẹ́yìn, àbáwọn àṣẹ̀ṣẹ̀ gbé ọkọ àtìyàwó, àwọn ìyàwó alárédè, láti jẹ́ káwọn náà rí ẹ̀kọ́ kan méjì kí wọ́n rí mú bẹ̀. Torí ẹ̀ náà la ṣe gbé ètò yìí, la ṣe gbé kalẹ̀ fún wa, la ṣe gbé wá lónìí láti jẹ́ kí àwọn àṣẹ̀ṣẹ̀ gbé ìyàwó, àwọn àṣẹ̀ṣẹ̀ lọ́kọ, káwọn náà rí ọgbọ́n kan méjì kí wọ́n rí mú bẹ̀. Ẹ̀yin èèyàn wa lórí ètò náà la ẹ bá wa dá sí. Ètò ìgbéyàwó láyé, bàbá Olúwa mi fi lélẹ̀ pẹ̀lú àṣẹ mi. What God has done together, let no man put us under. What God has done together, let no man put us under. Bàbá wojú aago yín báyìí, aago 8:30 náà ló ti lè kọjá ìṣẹ́jú kan láti lè ṣe wa ìbílẹ̀ rédíò TV. Abala ìdílé aláyọ̀ ibi náà ni a fi àdágbà rẹ̀ òun náà láfẹnu ẹ̀ tì sí fún tòní. Báyìí náà bá wá ní nǹkan kan tí ẹ fẹ́ sọ fún wa lórí ẹ̀, ẹ lè fi àtẹ̀jíṣẹ́ yín ẹ lè fi ránṣẹ́, àáká síta
bó bá ṣe ṣe níjọ́ mẹ́jọ á mẹ́nu bà bóyá ní nǹkan tí ẹ̀yin náà bá ní tí ẹ fi ránṣẹ́ sí wa. Abala kejì lórí ètò ti ṣe abala àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Ó náà ní abala kejì lórí ètò níbi tá ti máa ń sọ̀rọ̀ nípa àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá, tá ti máa ń sọ̀rọ̀ nípa àṣà wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá aláṣà aníṣe, a níbi tá a ti ṣẹ̀ wá tó sì jẹ́ wípé gbogbo nǹkan pátápátá òun náà la ní létòlétò tí àbáláyé. Gbọ́bọ́ lórí kan ṣe wí, ó ní ìrọ̀rùn la bá nígbà tá a dáyé, ẹ mọ̀jà ṣàyé bá àti dáyé. Wọ́n ní ọ̀làjú ló dé tí gbogbo ilé ayé dà bó ṣe dà yìí. Àmọ́ àṣà wa, ǹjẹ́ a ṣì ń gbé àṣà wa, ǹjẹ́ a ṣì ń gbé lárugẹ, ǹjẹ́ a ṣì ń rántí àṣà wa, ǹjẹ́ a tiẹ̀ ṣì ń rántí pé ọmọ Oòduà ọmọ Yorùbá ni wá, ǹjẹ́ mi àti ǹjẹ́ a tiẹ̀ ti rántí ibi tá a ti bí wa, ǹjẹ́ à ń rántí àṣà wa, ǹjẹ́ à ń gbé àṣà wa, ǹjẹ́ à ń gbé lárugẹ. Abala kejì lórí ètò rèé ti ṣe abala àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá. Abala àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá ní abala tó kàn ní orí ètò yìí. Ẹ̀yin èèyàn wa, mo fẹ́ ká tún jọ jẹ̀gbádùn abala yìí tí ṣe abala àṣà àti ìṣẹ̀lẹ̀ wa nílẹ̀ Yorùbá. Kí là ń pè láṣà? Kí là ń pè níṣe? Ǹjẹ́ àwọn ọmọ Yorùbá ǹjẹ́ a tiẹ̀ láṣà? Bẹ́ẹ̀ ni, a ní àṣà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó sì jẹ́ wípé gbogbo ẹ̀ pátápátá náà ló ní ètò bí àwọn bàbá wa àtàwọn ìyá ńlá wa, àwọn bàbá ńlá wa bí wọ́n ti ṣe nígbà ìṣẹ̀dáyé táwa náà sì dé bá. Àmọ́ ọ̀làjú ti dé nísìnyí, kò jẹ́ kí á ná ní àṣà wa mọ́. Olótú wá jẹ́ kí gbogbo nǹkan ó ṣe kí ni, kí gbogbo nǹkan wá doríkodò. Àwa ń fojú egbò tẹ́lẹ̀, gbogbo ohun tí ò yẹ kó ṣẹlẹ̀ láyé òde òní ni wá ń ṣẹlẹ̀. Tẹ́ bá wo àwọn ọ̀dọ́ langba wa lóde òní, oríṣiríṣi ìwà, oríṣiríṣi ìṣe téèyàn ò tiẹ̀ gbọ́dọ̀ bá lọ́wọ́ ọmọlúàbí làwa ń bá lọ́wọ́ wọn. Kí ló fà á? Torí pé a ti sọ àṣà wa nù. Torí pé a ti sọ àṣà wa nù. Torí pé a ti gbàgbé ibi tá a ti wá. Torí pé àrántí ọmọ ẹni tá à ń ṣe mọ́, ó ti wá jẹ́ kí a mọ̀ fojú egbò tẹ́lẹ̀. Kí Ọlọ́run ọba kó ṣàánú wa. Abala àṣà wa òun náà ni a fẹ́ kán lù báyìí. Abala àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá mò ń bọ̀ náà. Kí gómìnà láàrin àgbo, Ọlọ́run mọ̀gbẹ́nu ọ̀hún lọ́ọ̀nìyẹn. Kó lẹ́ẹ̀dí mọ̀ wá bèrè pé mo tún lè ra rẹ̀ mú wá pé bàbá làwọn ìdílé mo tún dé. Àjọ bí ewé láti mọ wà rẹ o, ìwà rẹ ò bá wà lójijì mọ́ ò tún dé. Àjọ bí ewé wọ́n pè ní bára lé bẹ́ẹ̀ lọ́jà àwọn ọmọ. Àjọ rẹ̀ ò dákun rẹ̀ ò bá wà láàbá débi sẹ́ẹ̀sì ṣe làásè. Tọ́lá àbáwọn wálẹ̀ yìí wà rògbò, àbáwọn wálẹ̀ yìí wà yìí. Àjọ bí ewé láàjọ wà wẹ̀rẹ̀ o, ìwà rẹ̀ ò bá wà lójijì mọ́ àti ọjọ́ gbòòdòkó ilẹ̀ ń sì. Àbọ̀ ní wá bá mi lọ lù lọ́rin Àgbọ̀njá ló dùn jù yọ. Ìlọrin gẹ́gẹ́. Abala àṣà àti ìṣẹ̀lẹ̀ wa náà la wà yìí. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, a ní àṣà, a sì ní ìṣe tí ó jẹ́ ìṣe wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Nínú àṣà wa nílẹ̀ Yorùbá, ibẹ̀ náà láti ní ìmúra tó jẹ́ wípé tá a bá múra tán, táwọn èèyàn kan bá rí àwa ní dájú ṣáká ọmọ Yorùbá lélẹ́yìí. Nínú ìmúra wa, nínú àwọn aṣọ wa tá a ní ilẹ̀ Yorùbá, a ní àwọn nǹkan tá à ń pè ní oríṣiríṣi ìṣẹ̀ṣe ó wà nínú àṣà wa. Àwọn ìṣẹ̀ṣe ibẹ̀ náà láti rí ibẹ̀ láti ń ṣọdún eégún, láti ń ṣọdún láti ń ṣorò, ibẹ̀ náà láti ń ṣọdún Ṣàngó, ṣọdún Ọya, àwọn Ọlọ́ṣun, bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ lọ tó jẹ́ àwọn ìṣẹ̀ṣe nínú àṣà Yorùbá. Nínú àṣà wa níbẹ̀ náà ni oríkì wà. Ibẹ̀ náà ni oríkì wà. Ká kíyàn kínú ó ń tọ̀ wọ́n sì máa dádùn báyìí. Tẹ́bẹ́ táwọn bàbá wa àbí ìyá wa tí wọ́n bá jí lòórọ̀ tí wọ́n bá kí ọmọ tán, tẹ́bẹ́ ọmọ gan báyìí inú rẹ̀ ó máa dádùn ní tí ó mọ̀ báyìí pé òun ni wọ́n kì tán báyìí.
lára àṣà wa náà ni oríkì wà. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà tó jẹ́ wípé bóyá ló tiẹ̀ mọ oríkì ilé wọn mọ́ débi yóò mọ oríkì ibi tó ti wá, ẹlòmíì ò mọ oríkì ilé ìyá kò mọ ti bàbá débi yóò tiẹ̀ mọ ti ìlú tó ti wá. Gbogbo àwọn nǹkan yìí ló yẹ ká ṣe ìwádìí ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà, torí pé àṣà wa ni, ó yẹ ká mọ̀ ọ́. Èdè Yorùbá ní sísọ, èdè wa ni tó jẹ́ pé nǹkan wa tó yẹ ká gbé lárugẹ ni. A ní oríṣiríṣi ẹ̀yà ìlú nílẹ̀ Yorùbá níbi tí kálukú ti wá, bí wọ́n ti ń ṣe níbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ń ṣe níbòmíì. Kálukú ló ní bí wọ́n ti ń ṣe ní agboolé wọn, kálukú ló ní bí wọ́n ṣe ń ṣe ní ìdílé wọn. Ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ẹ̀ náà rèé nínú àṣà Yorùbá, níbẹ̀ náà ló ti jẹ jáde. Orúkọ, béèyàn bá bímọ, orúkọ tá à ń sọmọ gan ní ijọ́ mẹ́jọ, gbogbo ẹ̀ pátápátá òun náà ló ní nǹkan tó bá dé nínú àṣà wa nílẹ̀ Yorùbá. Ọmọ tá a bí nílé eléégún, ẹ lè rí kí wọ́n fún un ní orúkọ ilé onílù. Ọmọ tá a bí nílé Ọlọ́ṣun, ẹ lè rí kí wọ́n fún un lórúkọ Ṣàngó. Bí wọ́n ti ń ṣe nílé wọn, tí wọ́n ń ṣe níran wọn, bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe sọ ọkọ ọmọ. Yorùbá bọ̀ wọ́n ní bàbá ṣe sọ̀kò, òun náà ni àṣemọ̀ọ́tọ̀. Gbogbo nǹkan yìí ló wà nínú àṣà wa nílẹ̀ Yorùbá. Ìmúra, ká ṣerun àwọn irun tó jẹ́ wípé ó jẹ́ àwọn irun àbáláyé tiwa, yàtọ̀ sáwọn irun aláwọ̀ funfun tá à ń kó sórí, tá à ń kó kiri. Àwa náà ní àwọn irun tó jẹ́ pé ó ń gbé ẹwà jáde, tó jẹ́ àṣà tiwa nílẹ̀ Yorùbá. Nímúra wa, bọ́kùnrin ṣe ń múra, bóbìnrin ṣe ń múra, bó ṣe gbọ́dọ̀ wọṣọ, gbogbo ẹ̀ ló wà nínú àṣà àti ìṣe wa. Nínú ìṣe wa nílẹ̀ Yorùbá, ibẹ̀ náà láti ní ìkíni, bá a ṣe gbọ́dọ̀ kíni láwùjọ, bá a ṣe gbọ́dọ̀ hùwà láwùjọ, bá a ṣe bọ̀wọ̀ fún èèyàn, ìwà ọmọlúàbí. Tá a bá ka, nígbà tá a wà nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, tá a bá ka àwọn ìwé Yorùbá bí àwọn ìwé aláwìyé lóríṣiríṣi, ẹ rí i pé láti ibẹ̀ làwọn ẹ̀kọ́ ló ti bẹ̀rẹ̀. Ìwà ìmọ́tótó, ìwà ọmọlúàbí, bá a ti ń kíni láwùjọ, bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ lọ ló rọ̀ mọ́ ló wà nínú ẹ̀ tí wọ́n ti ń kọ́ wa láti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Àmọ́ gbogbo àwọn nǹkan yìí láti gbàgbé, ọ̀làjú ti gbà wọ́n lọ́wọ́ wa. Ara fífín, kéèyàn ó fín ara, ó ti wà látàrí báyìí. Bóbìnrin bá ń relé ọkọ, ẹ rí i pé nílẹ̀ Yorùbá wọn ó mọ fínra fún ni, tí wọ́n mọ pa lósùn, tí gbogbo ara rẹ̀ ó mọ jọ̀lọ̀. Àmọ́ nísìnyí a ti gbé gba títọ̀nà àwọn onígẹ̀ẹ́sì. Ó ní gbogbo àwọn ilé ìgbàlódé tí wọ́n ń ṣí nísìn, tẹ́gbẹ́ a lọ fọra ni, a lọ fọ ẹsẹ̀, a lọ fọ gbá ni. Nígbà náà àwọn ìyá wa nílé ni wọ́n máa ń ṣe láyé ìgbà náà. Tó yẹ pé obìnrin ti bá ń relé ọkọ, wọ́n fin gbogbo ara rẹ̀, tí wọ́n kùn ní làálì, tí wọ́n mọ ṣe gbogbo ẹ̀ fún. Tó yẹ pé kó tó di pé lọ ilé ọkọ bá ara rẹ̀ ọmọ dán ni ọmọ jọ̀lọ̀. Ìwà ara oge ṣíṣe nínú àṣà wa nù. A sì ní ìkíni náà bá ṣe ń kíni nílẹ̀ Yorùbá. Kò sí, gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, kò sí ní téèyàn ṣe láyè tí ò ní kíni fún. Kódà béèyàn ń jẹun, Yorùbá ní bó ṣe kí. Béèyàn ń mumi, Yorùbá ní bó ṣe kí. Béèyàn ń sùn, Yorùbá á ní bá ṣe ń kí. Níbi tí èdè Yorùbá ní àpọ́nlé dé, níbi tí Yorùbá níyì dé, gbogbo nǹkan ni èdè Yorùbá ló ní àpọ́nlé fún, gẹ́gẹ́ bí àṣà wa nílẹ̀ Yorùbá. Iṣẹ́ ṣíṣe ó ń bẹ nínú àṣà wa. Iṣẹ́ ṣíṣe ń bẹ, ibẹ̀ láti níṣẹ́ oko ríro, àwọn apẹja, ibẹ̀ náà láti ní à ń dẹ́mu lóríṣiríṣi. Bẹ́ẹ̀ láwọn iṣẹ́ ṣe ta ní iṣẹ́ gbẹ́nàgbẹ́nà, onídìrí, gbogbo àti bẹ́ẹ̀ lọ. Iṣẹ́ epo fífọ̀ lẹ́kù, gbogbo ẹ̀ ló wà nínú
àṣà wa nílẹ̀ Yorùbá iṣẹ́ ṣíṣe ń bẹ ń bẹ torí pé nílẹ̀ Yorùbá wọ́n jẹ́ àmọ̀ pé iṣẹ́ lóògùn ìṣẹ́. Gbogbo àwọn nǹkan yìí a ti wá pa gbogbo ẹ̀ tì àtẹ̀lé wọn mọ́. Òun ló ń fa gbogbo orúkọ èrúdò tí ń ṣẹlẹ̀ nílẹ̀ wa tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lónìí torí pé gbogbo àwọn nǹkan wa tó jẹ́ nǹkan ìlànà tiwa a ti gbé wọn tì àwa ń tẹ̀lé ìlànà onílànà. Èdè wa ní sísọ yìí gan níbi tó ru ẹlòmíì ó ní ẹlòmíì lára gan láti sọ. Ẹlòmíì ò tiẹ̀ fẹ́ kí wọ́n mọ̀ wípé ọmọ ìlú báyìí lòun ti wá àti sọ kẹlòmíì ò sọ èdè rẹ̀ báyìí yóò sì tún mọ̀ tì lójú láìsí pé ó jẹ́ èèyàn gbèsè. Ẹlòmíì tó jẹ́ pé wọ́n ń kọlà nílé wọn ìlà tó kọ sójú ó fẹ́ lè ní kán dákun ibi tí wọ́n bá ti mọ́ há dànù kí wọ́n bò ń há dànù. Bẹ́ẹ̀ sì lè tó jẹ́ pé àwọn bàbá wa ìyá wa wọ́n gbé tán fi ṣoge títí tán fi wọlé Ọlọ́run sùn ni. Àmọ́ nítorí ọ̀làjú tó ti wà láyé lóde òní kò sẹ́ni tó fẹ́ kọlà mọ́. Ẹlòmíì gan tó ti kọlà gan ó ti torí ẹ̀ rìnrìn àjò lọ gbogbo bí káàkiri gbogbo ibi tí wọ́n bá ti ní wọ́n lè fi nǹkan parẹ́ pé kọ́sàtì ẹ̀ bò ń parẹ́ kí wọ́n mọ̀ pé ọmọ Yorùbá lòun torí pé a ti kú àṣà wa tì náà ni torí pé àṣà wa ò jọ wá lójúmọ́. Ẹlòmíì ẹni tó jẹ́ pé bẹ́ẹ̀ bá rẹ́ni tó ti lé ọba wá ẹ rí adé nínú orúkọ rẹ̀ ó lè jẹ́ Adéyanjú Adébọ̀wálé Adéṣègbà ẹ ti mọ̀ nínú Yorùbá ti jẹ́ àmọ̀ wípé irú ọmọ bẹ́ẹ̀ wọ́n máa jọba ńlé wọn ni. Ẹni tá a bá rí tó ń jẹ́ Oyèkànmí Oyèṣègbà ó ti jẹ́ àmọ̀ Yorùbá òun ti jẹ́ àmọ̀ wípé wọ́n ń joyè níran wọn ni. Àmọ́ ní ìsìn ọ̀làjú ti dé ẹni tí ń jẹ́ Adékiní ẹni tí ń joyè kí gbogbo wọn gan ni wọ́n ti ń yọ sọnù. Gbogbo wọn náà ti ń yọ sọnù bẹ́ẹ̀ bá rẹ̀ lómi ó bá ní kí ló kọ̀ rẹ ló bá ní Kànmí lòun á ní kí ló Kànmí ṣé Adékànmí ni ọ́ ni Àbólúkànmí Àbọ́lákànmí. Níbi àìfiyèsí ẹlòmíì ò tiẹ̀ mọ̀ yóò mọ lóhun ò mọ̀ ni Kànmí lóhun kan sáà mọ̀ tó gbogbo tiẹ̀ mọ̀ bóyá ọlá làwọn ń jẹ́ nílé àwọn bá dé làwọn ń jẹ́ ní Bólú làwọn ń jẹ́. Gbogbo kinní yìí ló sì wà nínú ìdílé lóríṣiríṣi. Ìlà kíkọ yìí gan ó máa ń jẹ́ kí àwọn bàbá wa ìyá wa kí wọ́n mọ ibi téèyàn ti wá tẹ́wọ́n bá ti rí ìlà lójú àwọn ni agboolé lágbájá ni wọ́n ti máa kọlà yìí ó ń jẹ́ kí wọ́n tètè máa dára wọn mọ̀ nígbà náà. Ẹ lè máa kọjá lọ níbìkan nísìnyí bẹ́ẹ̀ bá rọ́mọ ọba ìṣe tẹ́ ṣe rí gbogbo ohun tí ó wọ̀ lẹ́sìn mọ̀ bẹ́ẹ̀ dájú sákọ̀ ọmọ ọba lélẹ́yìí iná fi máa dá wọn mọ̀ láàrin ìlú tẹ́bẹ́ bólúgbọ́n bá ń kọjá bẹ́ẹ̀ ẹ mọ̀ gbọ́ dànsákì o àmọ́ nísìn lóde òní ọmọ ọba mi ìgbọ́n ti kọjá lẹ́gbẹ̀ẹ́ yín gan tẹ́ẹ̀tì fún ní kẹ́sẹ́ gan nínú ọkọ̀ tẹ́bẹ́ bí tẹ́ bá ti ń fún mọ́ra yín àgàgà téèyàn bá tiẹ̀ wá sókè òkun yìí tó jẹ́ pé èmi ni ọkọ̀ ojú irin èmi ni gbẹ́kálukú ọmọ sáré rọ́ra wọn jù bẹ́ẹ̀ ni ọmọ ọba mi gan èyí ó ti gbà ní kinní gan lẹ́nu àpò tẹ́lòmíì gbé sẹ́yìn gan yóò ti gbá ọmọ ọba gan lẹ́nu yóò ti gbà lẹ́nu dànù torí wípé kò sí àmì tí wọ́n fi ń mọ̀ wọ́n mọ́ lóde òní ṣùgbọ́n láyé ìjọ́un ẹ rí gbogbo ẹ bá ti rí ẹ ti rí lọ́wọ́ wọn ẹ ti rántí ọmọ ọba lélẹ́yìí tó yẹ pé yóò mú àpọ́nlé wá àmọ́ torí pé a ti kó àṣà wa tì a ti rọ̀ tì sẹ́yìn kò jẹ́ kí gbogbo ẹ̀ ó ti jẹ́ kí gbogbo ẹ̀ ò fọ́ lójú kò jẹ́ kí a mọ ẹnìkan yàtọ̀ sẹ́nìkan mọ́ gbogbo àwọn nǹkan yìí ló jẹ́ ká máa fọwọ́ pa idà àṣà wa lójú àmọ́ tá a bá padà sí ẹ rí wípé ilé ayé ò rọjú gbogbo nǹkan padà sípò tí kálukú wa tá a gbé àṣà wa lárugẹ pàápàá èdè wa yìí ní sísọ èdè Yorùbá ẹ wò àwọn aláwọ̀ funfun bí wọ́n ṣe ń lọ ń kọ́ṣẹ́ Ifá tí ń kọ́ gbogbo ẹ̀ tí wọ́n sì ń sọ èdè lẹ́nu tá a sì ń gbọ́ tó yẹ pé àwa tá a jọ ọmọ Yorùbá gan tá a lèdè gan àwa gbóòtúmọ̀ wa wò wọ́n báyìí pé àbẹ́ẹ̀rí ẹ má jẹ́ ká fi àyè lẹ̀ kí àṣà wa kó di tẹni ẹlẹ́ni kí wọ́n gbàṣà wa mọ́ wa lọ́wọ́ torí pé àwa la ní Ọlọ́run sì fún wa ní gbogbo nǹkan ó fún wa láwọ̀ ó fún wa níwà ó fún wa lọ́rọ̀ sísọ fún wa lóríṣiríṣi ẹ wo oríkì
ẹ wá wo oríkì ní ìsìn tó wá di pé ó ti di nǹkan táwọn èèyàn wá gbà ní ìsìn bẹ́ẹ̀ bá lẹ́lòmíì ti ń sọjọ́ òbí ní ìsìn báyìí oríkì ni yóò ti wá àwọn olóríkì pé dápẹ́ ẹ bá ń lọ kí ìyá mi ẹ bá ń lọ kí bàbá mi àpẹẹrẹ lára àpẹẹrẹ pé gbogbo ẹ̀ tó ti ń padà bọ̀ sípò náà nù torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́lòmíì bá gbọ́ tán bá kì bá máa ní kí ẹjọ́ lọ́jàre kí ni gbogbo ń tẹ̀ ń wí ní ìtòsí ti wádìí níta wá rántí àgbàlagbà bí ìbò ṣe dàgbà tó tí wọ́n bá kì tán báyìí yóò mọ̀ bomi lójú ni tí ó mọ̀ sunkún torí kò sí bí wọ́n ṣe kìyàn tí wọ́n kì àfi téèyàn bá jọ máa lè lókù bí wọ́n ṣe kìyàn tí wọ́n kiri ilé bàbá àti ìyá rẹ̀ torí rẹ̀ ò ní wú pàtàkì lóríkì jẹ́ nínú àṣà wa ẹ jẹ́ ká gbé oríkì wa àwa tá a bá mọ oríkì wa tá a mọ̀ ẹ jẹ́ àpèlé ẹ jẹ́ àpèsílé ẹ dákun ẹ̀yin bọ̀dá mi o ẹ dákun ẹ̀yin ẹ̀gbọ́n mi o ẹ dákun bò ni wọ́n ṣe ń kì wá nílé wa bàbá mi Kàmọ́rù Adélékè bàbá Ìbàdàn mo kì yín o wọn ni ẹ̀kọ́ ètò ìyá Ìbàdàn ọmọ wọn lólúyọ̀lé ẹ ṣeun bàbá mi Kàmọ́ ojú òní tì yín mo kì yín bàbá mi Òkè Ìbàdàn ó gbé a o lágbára ṣe Èdùmàrè mo kì yín ẹ káàbọ̀ sórí ètò pàtàkì ó ní oríkì jẹ́ fún àwa tá a jẹ́ ọmọ Yorùbá pàtàkì ó ní oríkì jẹ́ oríkì ó ṣe pàtàkì fún àwa tá a jẹ́ ọmọ Yorùbá ká mọ ibi tá a ti wá ká mọ orírun wa ká sì mọ ibi tí a ti ṣẹ̀ wá ká mọ ibi tá a ti ṣẹ̀ wá ó ṣe pàtàkì ẹ̀yin èèyàn wa bá a ṣe mẹ́nubà díẹ̀díẹ̀ nù ní abala àṣà ìwé ìtàn wa tí a ti ń kàbọ̀ láti ibi ọjọ́ díẹ̀ sẹ́yìn ìwé ìtàn wa tá a pè ní ọbẹ̀ ẹlẹ́san ibi tá a bá dé ní ìjẹjọ òun náà níbi tí kábíyèsí ó ní ẹ jẹ́ ká máa lọ kábíyèsí jókòó lórí yìí gan tó wà ní Àhéré ní ibi tá a bá dé níbi tí Àjàdí tí ó ti jẹ kábíyèsí tí Àjàdí tó ti di kábíyèsí ìyẹn ní ìlú wọn ti lẹ́yìn ìgbà tí ọwọ́ tẹ kábíyèsí tó jẹ́ pé òun náà ń bẹ lára àwọn jàǹdùkú tí wọ́n ń pa àwọn èèyàn tí wọ́n sì ń fi àwọn èèyàn ṣọṣẹ́ sẹ́gbẹ́ kábíyèsí náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọwọ́ sì ti tẹ̀ wọ́n Àjàdí òun náà ni Àkànjí ló sì jẹ́ ẹni tí ọba kàn tí ó jẹ ọba ní nílùú wọn òun náà níbi tí a bá dé ní ìjẹjọ ibẹ̀ náà ni a tún ti tẹ̀síwájú lónìí ní orí ètò. ẹ̀ẹ́dà ni wọ́n ra àwọ̀ yẹ́yìn méjì pápá kan kó tó bà tán òun kọ́ wọ́n tẹ́ pẹpẹ fún agbáwo sàárọ̀ bọ ọ̀pọ̀ ńlọ́ṣọ́ wọ́n bá bàtà wọn ràjá ajá ń jẹ mí mo wá gbẹ́jẹ́dà ńlá bá lọ́rẹ̀ ìrọ̀yún àrọ̀yún lẹ́rúkẹ́ o anígbàyún okun yẹn ọ̀yún sọ pé òun ò mọ yẹn gún wọ́n ní kọ́run roka ó lóun ò mọ kàárò ọ̀rọ̀ ní bàbá wọn sọ fọyún ọ̀ níjọ́sí ọ̀nà ìlọ́yún bá fi ṣubú lulẹ̀ lọ́sí ìdòmí la fi sọ pé èrò Ọ̀yọ́ bẹ́ẹ̀ dọ̀yún ẹkùn mú èrò Àkànjá bẹ́ẹ̀ dọ̀yún ẹkùn wẹ̀ èrò wa ni òpó bẹ́ẹ̀ dọ̀yún ẹkùn kọjú bẹ́ẹ̀ láti pé ẹkù bàbá yín lódòdó ìsàn ẹ̀rẹ̀ àyíkò kó láyà gbọ́ mẹ́fì ọ̀bẹ ó dẹ̀lẹ́ ẹ̀kíní mo fẹ́ dákọ́ ní ìwà ní Ọ̀yọ́. ìwé ìtàn wa ọba ẹlẹ́san ibi tá a bá dé níjẹjọ ibẹ̀ náà níbi tí Àkànjí tó ti sọ fún ọ̀gá ọlọ́pàá wípé kó bóun ṣèwádìí o nípa Àdùfẹ́ àti ọmọ tí ìyàwó rẹ̀ bí tí ó sì ń ṣèwádìí lẹ́nu rẹ̀ ibẹ̀ ni abadé ní ìjẹjọ tí Àkànjí ti gbéṣẹ́ lé ọ̀gá ọlọ́pàá lọ́wọ́ pé lára àwọn iṣẹ́ tó kù tóun ó ṣe níwájú òun náà ni láti fi ojú àwọn aṣebi hàn pàápàá nípa ọmọ tí Àdùfẹ́ nípa ọmọ tí ó bí tí ọmọ tí ìyàwó ọ̀rẹ́ rẹ̀ bí fún un pé kó bóun ṣèwádìí rẹ̀ ibẹ̀ ni àbàdé Àdùfẹ́ dáhùn ó ní ẹ ṣeun o òun ló wá bá mi kò tilẹ̀ dá wá òun àti ọ̀rẹ́ rẹ̀ ni wọ́n jọ wá ọ̀rẹ́ rẹ̀ yẹn sì ti di olóògbé báyìí tí í ṣe Àṣàkẹ́ Ráìmì dáhùn ó ní kí ni wọ́n ń wá bá ẹ fún Àdùfẹ́ ní ó ní ọkọ òun ń fi ìyà jẹ òun kò rí àyè fún òun àti pé ó ń fi ẹ̀tọ́ òun dun òun
Raimi dáhùn ó ní lẹ́yìn yẹn ń kọ́. Àdùfẹ́ ní òun fẹ́ kí àwọn jọ di ọ̀rẹ́ ìkọ̀kọ̀. Mo kọ́kọ́ yarí ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹyìn mo gbà láti bá a dọ́rẹ̀ẹ́. Mi ò mọ̀ pé ó lè wá tú àṣírí náà síta báyìí. Raimi ọ̀gá ọlọ́pàá dáhùn ó ní ǹjẹ́ ọkọ rẹ̀ mọ̀ pé ìwọ ni òní ọmọ méjèèjì, ìwọ ló ní ọmọ méjì nínú ọmọ tí ìyàwó òun bí. Àdùfẹ́ dáhùn ó ní kò gbọ́dọ̀ mọ̀ o, báwo ni mo ṣe fẹ́ sọ fún ọ̀rẹ́ tímọ́tímọ́ mi pé nínú ọmọ tí ó bí méjì ni ó jẹ́ tèmi níbẹ̀. Kẹ́yìn náà rí ilé ayé pé ọ̀rẹ́ ti ń da ọ̀rẹ́ látọjọ́ tó ti pẹ́, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a sọ ní abala ìdílé aláyọ̀ lénìí pé ipa tí àwọn ọ̀rẹ́ ń kó nínú ìgbéyàwó. Òun ló sọ yìí, ó ní bọ́ọ̀lù owó ṣe sọ fọ́rẹ́ ẹ̀hún pé ọmọ tíyàwó rẹ̀ bí fún òun lòun ní méjì nínú wọn. Bẹ́ẹ̀ Raimi dáhùn ó ní ṣe orí pé ó ti dalẹ̀ ọ̀rẹ́ rẹ̀, ọ̀dàlẹ̀ ni wọ́n ń pe irú ìwà tí ó wù yẹni. Raimi pe ọ̀kan lára àwọn ọmọọṣẹ́ rẹ̀ láti lọ mú Àbẹ̀kẹ́ wá fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Ìran kẹta ní ilé Àlàmú, Àbẹ̀kẹ́ ń fọ aṣọ níwájú ìta, bẹ́ẹ̀ ló ń kọrin àmúṣẹ́yá. Àbẹ̀kẹ́, ohun mo ṣe ń ṣọmọ gẹ̀gẹ̀ tèmi yé mi, ohun mo ṣe ń ṣọmọ gẹ̀gẹ̀ tèmi yé mi, bí iṣu ọmọ bá jiná kó má má jó mi lẹ́nu, báyọ̀ ọmọ bá wọlé kó má má lé mi jáde, ohun mo ṣe ń ṣọmọ gẹ̀gẹ̀ tèmi yé mi. Ìyẹn ni orin tí Àbẹ̀kẹ́ ń kọ lọ́wọ́. Ọ̀gá ọlọ́pàá, àgọ́ onílé o, kánkán ilẹ̀kùn, Àlàmú àgóyá o, ta ni ẹ̀ ń béèrè o? Ó ṣílẹ̀kùn, orí ọlọ́pàá, ó ta gìrì. Ọlọ́pàá, ẹ jọ̀wọ́, à ń béèrè Àbẹ̀kẹ́. Àlàmú ó nawọ́ sí ilé kejì. Ẹ̀bẹ̀ ní ilé kejì kò sí ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ ní ẹ béèrè nílé kejì kò sí ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ níbí. Àbẹ̀kẹ́ ní ta ni wọ́n ń béèrè náà? Àlàmú ní ó ṣe ojú sí Àbẹ̀kẹ́ ṣùgbọ́n kò wojú ọkọ rẹ̀, wọ́n ń béèrè Àbẹ̀kẹ́. Ọlọ́pàá ní ẹ dákun, Àbẹ̀kẹ́ ni mò ń béèrè. Àbẹ̀kẹ́ dáhùn ó ní èmi nìyí, kí ni dé tó ń gbé mi pamọ́ nígbà tí n ò rajà àwìn lọ́wọ́ ẹnikẹ́ni, mi ò jẹ gbèsè. Ọlọ́pàá dáhùn ó ní ọ̀gbẹ́ni, ìyẹn ni pé irọ́ ló ń pa fún mi tẹ́lẹ̀ pé ẹni tí à ń béèrè kò sí níbí fún wàhálà tí ò fẹ́ gbé mi ṣe, ìwọ pàápàá yóò tẹ̀lé mi dé àgọ́ wa. Ó mú Àlàmú pẹ̀lú tipátipá láti bá wọn dé àgọ́ ọlọ́pàá. Ọlọ́run ọba kó ṣàánú, èèyàn ò ṣera rẹ̀, àbẹ́ẹ̀rí nǹkan báyìí, ọkọ ìyàwó tó fẹ́ ṣera rẹ̀, ẹni tí wọ́n fẹ́ gbà nínú wàhálà àti ìdààmú, kọ́lọ́run ọba kó ṣàánú wa. Kò sẹ́ni tí ó rọ̀ ọ́rọ̀ ọlọ́pàá tí ò ní sá sẹ́yìn. Ní àgọ́ ọlọ́pàá lọ́hùn-ún, Raimi ó ní kí ni dé tí ẹ fi pẹ́ báyìí? Ọlọ́pàá dáhùn ó ní ọkùnrin yìí ní dé tí ẹ fi pẹ́ báyìí. Ọlọ́pàá ní ọkùnrin tí ń jẹ́ Àlàmú ni ó fi wá ṣe wàhálà. Raimi dáhùn ó ní òun dà, à ń torí ọ̀jà jà, ó ní kí ni wọ́n ń ṣe lẹ́yìnkùlé òun. Àlàmú ní òun rí ọ̀rẹ́ rẹ̀. Wọ́n ti mú ìwọ náà, kí ni wọ́n pé ìwọ náà tún ṣe o? Àdùfẹ́ dà ó ní ìyàwó rẹ̀ mà ní ọ̀dádá o, òun ló kó tirẹ̀ bá mi báyìí o. Àlàmú dà ó ní bíi ti báwo? Raimi ní ẹ̀pànù yín mọ́, ẹ kò tí ì mọ ibi tí ẹ wà, ẹ ń wá ń tàkùrọ̀sọ níwájú mi, bí ẹ kò bá ṣọ́ra yín màá fi ìyà pẹ́ rí ní ọ́fíìsì mi fìjẹ yín. Àdùfẹ́ àti Àlàmú dà wọ́n ní ẹ jọ̀wọ́ o, ẹ má bínú ọ̀gá. Ó ń bá ọ̀rọ̀ rẹ̀ lọ. Àbẹ̀kẹ́, ǹjẹ́ o mọ ẹni tí ó jókòó yìí? Ìbéèrè kejì ni wípé ọmọ mélòó ni o bí, mélòó ni ti ọkọ rẹ, mélòó sì ni ti Àdùfẹ́? Má parọ́ kankan o, nítorí gbogbo ọ̀rọ̀ ṣe rí ni Àdùfẹ́ ti sọ o, a sì ti gba ohun rẹ̀ sílẹ̀.
Àdùfẹ́ dáhùn pẹ̀lú ìyanu, ìyẹn ni wípé Àbẹ̀kẹ́ kò sọ nǹkan kan. Mo ti fi ọwọ́ ara mi ṣera mi. Àlàmú, ọ̀rọ̀ owó ló ń sọ yìí, ọ̀gá ọmọ bíi ti báwo? Àbẹ̀kẹ́ dáhùn ó ní àkàrà ti tú sépo, kò sí ohun tí mo fẹ́ fi bò mọ́ báyìí, aṣọ ò bọ́mọyẹ mọ́, ọmọyẹ ti rìn òwò wọjà. Ráímì ọ̀gá ọlọ́pàá dáhùn ó ní ó jágbe mọ́ Àbẹ̀kẹ́, ò ní dákẹ́ ẹnu rẹ, kí là ń bí, kí ló ń sọ? Èló ní ìkòkò àrà ọmọle, ó jẹ́ dáhùn ìbéèrè mi, bí bẹ́ẹ̀ kọ́? Àbẹ̀kẹ́ dáhùn ní ẹ dáríjì mí o, ẹ bá mi bí ọkọ mi kó dáríjì mí, màá jẹ́wọ́ gbogbo bí ọ̀rọ̀ ṣe rí. Ráímì ọ̀gá ọlọ́pàá ní ohun tí mo bí ẹ́ ní kò sọ. Àbẹ̀kẹ́ ní ọmọ 4 ni mo bí fọ́kọ nítòótọ́, ṣùgbọ́n 2 péré ni ó jẹ́ tirẹ̀, 2 tó kù jẹ́ ti. Ráímì dáhùn ó ní ó dàbí pé kò tí ì yẹ tí ò fẹ́ jẹ́wọ́. Àbẹ̀kẹ́ dáhùn ó ní ẹ bá mi bẹ̀ baálé mi. Ó dáa, màá jẹ́wọ́ o, 2 tó kù ó jẹ́ ti Àdùfẹ́, ọ̀rẹ́ ọkọ mi. Ráímì ó ní ọ̀rọ̀ ni ẹ gbọ́ yẹn o, ọmọ 2 tí Àbẹ̀kẹ́ bí fún ọ, 2 tó kù jẹ́ ti ọ̀rẹ́ rẹ. Àlàmú ó ní àbí mò ń lálàá ni, tí Àdùfẹ́ ọ̀rẹ́ mi tímọ́tímọ́ mi, ó mẹ́yìn lọ ilẹ̀, ó sì dákú lọ gbọ̀nrangandan. Àwọn ọlọ́pàá gbé lọ sí ilé ìwòsàn. Ní ọjọ́ kẹta ìṣẹ̀lẹ̀ yìí, a rí Àlàmú, Àdùfẹ́ àti Àbẹ̀kẹ́ ní àgọ́ ọlọ́pàá. Ráímì ó ní Àlàmú, báwo ni ara ti ṣe? Àlàmú dà ó ní mo dúpẹ́ o, ara mi ti balẹ̀, ọ̀rọ̀ yẹn bá mi lójijì ni. Ráímì dáhùn ó ní a ti ń gbé ìgbésẹ̀ láti lọ ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ àwọn ọmọ 4 wò kí a sì mọ èyí tí ó jẹ́ tiẹ̀ nínú wọn, àní láti yẹ ẹ̀jẹ̀ ìwọ àti Àdùfẹ́ náà wò. Àdùfẹ́ náà ó ní ẹ bá mi bẹ̀ Àlàmú, obìnrin lè ṣó, obìnrin yìí ló fi tiẹ̀ kó bá mi. Àlàmú náà ó ní Ọlọ́run ló mọ ẹjọ́ dá, Ọlọ́run náà ló sì mẹjọ́ dá, ó ní Ọlọ́run yóò ṣe ìdájọ́ bí ó ti tọ́ àti bí ó ti yẹ. Àbẹ̀kẹ́ wá dáhùn ní ẹ bá mi bẹ̀ ọkọ mi kó má lé mi síta o. Àlàmú ní irú ẹ̀bẹ̀ wo ló ń bẹ̀ mí? Kí ni ìyàtọ̀ ìwọ àti apànìyàn? Ikú pa ni obìnrin ni ìwọ yìí o, mi ò lè gba ẹ̀bẹ̀ rẹ mọ́. Ráímì ọ̀gá ọlọ́pàá ní ó tó, ó ní ohun tí ó ṣe pàtàkì jù ni pé o ti mọ irú obìnrin tí o gbé sílé àti irú ọ̀rẹ́ tí o ní. Ìbéèrè tí mo fẹ́ bi ọ́ nísìnyí ni pé ṣé o fẹ́ kí a fi òfin gbé ọ̀rẹ́ rẹ àti aya rẹ? Àlàmú dáhùn ó ní obìnrin yìí kì í ṣe aya mi, bẹ́ẹ̀ ni Àdùfẹ́ kì í ṣe ọ̀rẹ́ mi, ṣùgbọ́n mo fi wọ́n sílẹ̀ fún Ọlọ́run láti dá wọn lẹ́jọ́. Ohun tí ó ṣe pàtàkì jùlọ ni kí n mọ èyí tí ó jẹ́ tèmi nínú àwọn ọmọ, kí Àdùfẹ́ sì wá kó àwọn tirẹ̀, mi ò lè máa tọ́ ọmọ àlè. Ráímì ní tí ó bá jẹ́ bẹ́ẹ̀, ohun tí o fẹ́ nìyẹn, ó sì ṣíṣe ìgbésẹ̀ tí ń lọ lọ́wọ́ lórí ṣíṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ àwọn ọmọ náà. Àlàmú dáhùn ní ẹ ṣeun ọ̀gá ọlọ́pàá, ẹ ò ní rírú àdánwò báyìí o. Àbẹ̀kẹ́ ní ẹ bá mi bẹ̀ ẹ bá mi bẹ̀ ọkọ mi, ó so mọ́ lẹ́sẹ̀. Àlàmú ó já ọwọ́ rẹ̀ kúrò, ó ní ẹ ṣeun ọ̀gá, ó jáde lọ. Ó jáde lọ, nìna bá kú, ni wọ́n parí ẹ̀ síbẹ̀. Tó ẹ̀yin èèyàn wa, ibi tá a parí rẹ̀ sí lónìí nìyí. Ó bá di níjọ́ mẹ́jọ, ibi tí ìwé ìtàn náà kù sí, òun náà ni a mẹ́nubà níjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run, tá a sì fi orí ìkòkò sọ̀rọ̀dúnrún tí a mú ẹnu ìtàn náà tí a mú wálé tán pátápátá lágbára Ọlọ́run ní ọ̀sẹ̀ tí ń bọ̀ lágbára ṣe Èdùmàrè. Èyí náà ni wípé ọ̀rẹ́ dání ò tó pọ́n, ẹni abínibí náà sì ń dání. Kọ́lọ́run ọba kó tò wá máwọn èèyàn rẹ̀, ká mọ́ bá àwọn olórí burúkú dòwò pọ̀. Àmì àṣẹ Èdùmàrè. Abala àṣà wa náà rèé, àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá pẹ̀lú ìwé ìtàn wa tí a ti ń bá bọ̀. Ẹ jẹ́ ká gbé àṣà wa lárugẹ,
ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa lédè Yorùbá, ẹ jẹ́ ká kọ́ wọn bí a ti ń kí àgbàlagbà, ẹ jẹ́ ká kọ́ wọn bí a ti ń hùwà láwùjọ, ìwà ìmọ́tótó, ìwà ọmọlúàbí, bá a ti sọ̀rọ̀ láwùjọ ó ṣe pàtàkì fún àwa tá a jẹ́ bàbá ìyá àti àwọn ọmọ wa, ẹ jẹ́ ká kọ́ wọn pàtàkì lóríkì jẹ́ o nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà. Ẹ jẹ́ ká gbé àṣà wa lárugẹ torí pé àtẹ́lẹwọ́ la bá là o, àmẹ́ni tó kọ́ bí làwọ̀ ò ṣe lè parẹ́ bẹ́ẹ̀ náà ni àṣà Yorùbá ò lè parun. Ẹ jẹ́ ká gbé àṣà Yorùbá, ẹ jẹ́ ká gbé lárugẹ tiwantiwa, ohun tá a bá ní náà là ń ná ní, ẹ jẹ́ ká ná ní àṣà wa, àṣà Yorùbá ò ní bàjẹ́. Ẹ ṣeun mo dúpẹ́ ẹ̀yin èèyàn wa lórí ètò fún tòní. Oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tí ẹ bá ń jẹ́ náà ṣe wọn ẹ̀kọ́ àbínú, ó wù ní ká jẹun pẹ́ lẹ́nu òǹfọ̀nà fún náà ni ò jẹ́ lórí ètò fún tòní. Ẹ ṣé àdúpẹ́. Wọ́n ní mẹ́ta kò ní wàlẹ̀ ọ̀hún, mo fẹ́ lọ dáko sí wàlẹ̀ ọ̀hún, èṣù dé ní òkú èṣù mo kò jẹ, mo kẹ́jọ́ mo lọ rò aláàfin ọba fẹjọ́ ìfẹ́ sí mi, ó tún bẹ̀rẹ̀ kéde wẹ̀wẹ̀. Wọ́n ní mẹ́ta kò ní wàlẹ̀ ọ̀hún, mo ní mo fẹ́ dáko ní wàlẹ̀ ọ̀hún, mo èṣù dé ní òkú. Ẹ ṣeun ẹ̀yin èèyàn mi bí náà láti àdàgbé ètò tòní rọ̀ sí, mo dúpẹ́ lọ́wọ́ yín, mo dúpẹ́ pé òkun o, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tá a jọ tún kètò tòní débi tó lápẹẹrẹ. Ẹ ṣé àdúpẹ́ gbogbo ẹ̀yin ìyá mi, gbogbo ẹ̀yin bàbá mi, ẹ̀gbọ́n àbúrò, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, ẹ ṣé mo dúpẹ́ tí ẹ bá wa dá sí tòní, gbogbo ẹ̀yin tí ẹ gbọ́ wa nínú ilé, gbogbo ẹ̀yin tí ẹ gbọ́ wa lórí rédíò, ẹ̀yin tí ẹ gbọ́ wa lórí Facebook, ẹ̀yin tí ẹ ń wò wá, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pé ẹ ṣé àdúpẹ́ fún ìfẹ́ tẹ́ ní sí wa fún ètò tòní tá a jọ tukọ̀ ẹ̀ débi tó lápẹẹrẹ. Ẹ ṣeun àdúpẹ́ lágbára àṣẹ Èdùmàrè, ìbànújẹ́ ó kéré tóbi kò ní wọlé sọ̀dẹ̀ wa, àwa náà la máa wá yìí náà láti máa bá lágbára àṣẹ Èdùmàrè. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ bá wa dá sétò. A máa lọ lónìí, a tún padà níjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run torí pé ọ̀bẹ níbẹ̀ ṣu àtẹlẹsẹ̀ báyìí náà níbẹ̀ náà àwa láàmọ́ wá ẹ̀yin náà láti máa bá, ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ fi ń gbọ́ wá ò ní di kò ní lè tẹ náwó sí lágbára àṣẹ Èdùmàrè. Lágbára Ọlọ́run ọba níjọ́ mẹ́jọ a tún jọ pàdé lórí ètò yìí tá a tún jọ tún ètò. Ẹ má gbàgbé fún gbogbo ìpolówó ọjà yín iléeṣẹ́ wa Ìbílẹ̀ Rédíò TV, ẹ pè wá sórí àwọn nọ́mbà wa fún gbogbo ohun tí ẹ bá ń tà, ohun tí ẹ ń ṣe tẹ fẹ́ káwọn èèyàn mọ̀ kí wọ́n gbọ́n pa ẹ pè wá, ká fi tiwa ká fi gbé ti yín lárugẹ. Ẹ pè wá lórí àwọn nọ́mbà wa fún gbogbo ìpolówó ọjà yín nílẹ̀ yìí ni lórílẹ̀-èdè náà níbikíbi tí ẹ bá wà, ẹ pè wá fún gbogbo nǹkan tí ẹ ń tà kábà yín polówó ilé ìjọsìn ní ṣọ́ọ̀ṣì ní mọ́ṣáláṣí, kéde lẹ fẹ́ ṣe ni ọjọ́ ìbílẹ̀ yín fẹ́ ṣe tẹ́ fẹ́ ká gbé síta kí a fi celebrate ní ẹ̀kọ́ sí wa níléeṣẹ́ wa Ìbílẹ̀ Rédíò TV kábà yín gbé jáde. Bákan náà iléeṣẹ́ Authentic Event on Point lábẹ́ àkóso ọmọ yín Ìyá Ìbàdàn Authentic ní fún gbogbo ìnáwó yín, alágàdúrà alágàjókòó lẹ́fẹ́, MC lẹ́fẹ́ ni fún ọjọ́ bí ìgbéyàwó, ìkómọjáde ni, àjọ̀dún ìjọ lẹ́fẹ́ ṣe ni, àjọ̀dún ẹgbẹ́ tẹ́ fẹ́ MC fún ìnáwó yín, abẹ́fẹ́ alágàdúrà alágàjókòó òun lẹ́fẹ́ fún engagement yín, event planner ni, olórin lẹ́fẹ́ ni fún ilé ìjọsìn yín àbí fún òde àríyá yín, fún pátí tẹ́ bá fẹ́ ṣe, gbogbo nǹkan tẹ́ bá fẹ́ kàn sí iléeṣẹ́ Authentic Event on Point. Ẹ follow wa lórí Facebook page wa Authentic Event on Point, ẹ máa rí gbogbo àwọn ètò wa níbẹ̀ lọ́lọ́kan òjọ̀kan fún gbogbo nǹkan tí à ń ṣe. Ẹ follow wa níbẹ̀ fún gbogbo ìnáwó yín, fún gbogbo ohun tí ẹ bá fẹ́ ṣe. Ẹ lè fi àtẹ̀jíṣẹ́ yín, ẹ lè fi ránṣẹ́, bóyá tẹ́ fẹ́ ṣe, kò síbi sọ́wọ́jà wa ò dé gbogbo ohun tí ẹ bá fẹ́ ṣe. Ẹ bá wa dòwò pọ̀ lónìí kẹ́yìn náà sì rí pé Ọlọ́run ọba ó ń gbà fún wa. Iléeṣẹ́ Authentic Event on Point ìlú Ìyá Ìbàdàn Authentic yín náà ni fún gbogbo ìnáwó yín. Ẹ bá wa dòwò pọ̀ kí Ọlọ́run ọba kí ó sì jẹ́ kí gbogbo ohun tí a fẹ́ ṣe kọ́ Ọlọ́run ọba kó bá wa lọ́wọ́ sí. Ẹ ṣeun àdúpẹ́ ọdún ni wá Àìṣà Mọ̀fọ́lókò, àwọn èèyàn tí a sì ń bá àwọn èèyàn ṣe tó sì ń da tó ń dùn sí gbọ̀ngbọ̀n kan sí Ọlọ́run ọba kò sì ní jẹ́ kí tiwa náà kó ṣòro ṣe lágbára Ọlọ́run ọba, àálẹ́rìn ayọ̀ àálẹ́nu ọpẹ́ lágbára Ṣèdùmàrè. Mo kí gbogbo àwa Kristẹni pátápátá pé a kú palẹ̀mọ́ Easter, ẹ ṣé àdúpẹ́. A sì tún kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátá pé ẹ ṣé ẹ kú ìfẹ́ láti ọdún 4 sẹ́yìn tí a ti gbé iléeṣẹ́ Ìbílẹ̀ Rédíò kalẹ̀. Ọjọ́ Sátidé náà ní Ìbílẹ̀ Rédíò pé ọdún 4, àdúpẹ́ pé ẹ ṣé tí ẹ ń gbọ́ wa tí ẹ ń wò wá lágbára Ọlọ́run, ìbànújẹ́ ò ní dàpọ̀ máyọ̀ tí yín náà lágbára Ṣèdùmàrè. A mọ̀ lọ́nà a tún padà níjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run, èmi náà ní mọ̀ wá o, ẹ̀yin náà ní sì mọ̀ bá lágbára Ṣèdùmàrè. Ẹ dákun ẹ mọ̀ báyàn ìjà ṣe ohun gbogbo pẹ̀lẹ́pẹ̀lẹ́. Wọ́n ní ìjà ọ̀dọ́là orúkọ ní sọ ni, kálukú ló sì ń rutí ẹ̀ kiri, àní kò kú àní kò dààmú lágbára Ṣèdùmàrè. Àrùn COVID-19 kò ní fi lé wa ṣe bùgbé lágbára Ọlọ́run ọba.
ire owó ire ọmọ àìkú baálé ọ̀rọ̀ yóò wọlé wa wá títí ijọ́ mẹ́jọ tá tún fi pàdé pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín authentic náà ni unbeatable ìyá àbàdàn yín one and only presenter yín á sọ̀rọ̀ tẹ̀fẹ̀ tìmọ̀ràn ìyájọ́ ọmọ yín rè ti pàṣíwájú ń bàbá ajímọ̀sánà ìjọba fún gbogbo UK mò ń lọ lónìí nù wọ́n tún padà níjọ́ mẹ́jọ pẹ̀lú ògùn ọlọ́run ọba bẹ́ẹ̀ bá réṣù tọwọ́ kọ́ mú tó fi gọ́gùn ojú ẹ má fọ́ mú èṣù ṣeré o èṣù oníṣe mí kò ní ṣẹ̀yìn kò ní yà sílé kó wa gbogbo wa títí ijọ́ mẹ́jọ tá tún fi pàdé ká pàdé mi rè ká pàdé láyọ̀ ká mọ̀dọ̀ lódì lẹ́yìn ara oorun ayọ̀ lásùn ó dìgbà kan náà ó dàárọ̀ ó dàbọ̀. Egungun mo kò jẹ, èmi tún kẹ́jọ́ mo lọ́rùn lálára àti ọba. Ọba fẹjọ́ mi jẹ̀bi. Ìgbà tí ó dẹ́nà ẹ̀kẹ́tẹ̀ wẹ̀wẹ̀. Mọ́dé mi fẹ́ dákọ́ ní ìwà ẹ̀dá ọyún. Wọ́n ní fẹ́ dákọ́ ní ìwà ẹ̀dá ọyún. Mo wá dákọ́ tán mo kókó mi wù. Edu kọjá ewu èso lè òjò òkú mọ́. Mo wá kẹ́jọ́ mo lọ́rùn lálára àti ọba. Abíọ́dún fẹjọ́ èyí sáré. Mo wá ní kí ló dé. Ó lè mọ̀ kẹ́ni ó bá fẹ́ wé ojúmù bí. Ó ní má ṣe pé èkó mọ́. Ó ní ibi aṣọ ní wọ́n lúwa rẹ̀. Bí ó ti aṣọ bí ó sì ẹ̀rù. Ọmọ pẹ́rù rú bí lábá máa rí. Ó gbilẹ̀ káàkiri àgbáyé ó rẹ̀ dùdù ó dùn wò ó dùn gbọ́ létí gbogbo ènìyàn. Bẹ́ẹ̀ ni ètò tó ń kọ́ni lọ́gbọ́n ètò tó ń dáni lárayá ìròyìn tó kún fọ́fọ́ káàkiri àgbáyé. Ká polówó ọjà kájí ó bugbájẹ ètò tó ń pè délérò ètò tó ní ṣe pẹ̀lú àṣà ìròyìn eré ìdárayá ìròyìn àwọn gbajúmọ̀ òṣèré. Bẹ́ẹ̀ ni live on air for advert jingle entertainment breaking news gossip and news event promotion church program muslim program and all of your events. Ẹgbẹ́ gbogbo ẹ̀ wá kẹ́ ẹ wá polówó ẹ̀. Lọ́gán ni gbogbo ayé yóò gbọ́ rédíò àti tẹlifíṣàn kan ló lè ṣe ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa tó kalẹ̀ sí United Kingdom the classy of African community online station best for the community home and abroad. Ìbílẹ̀ rédíò ni mò ń pèrè ẹ̀ fún gbogbo wa ní gbogbo ìgbàkúgbà tí òǹgbẹ́ bá ń gbẹ̀yìn láti gbádùn ètò tàbí tí ẹ bá fẹ́ polówó ọjà tàbí ohun tí ẹ ń ṣe ẹ kàn sí wa ní ìbílẹ̀ rédíò and television tiwantiwa. Ẹ lè wò wá kedere tàbí kí ẹ gbọ́ wa live on www.ibileradio.com tàbí lórí TuneIn Radio lórí Twitter Instagram àti Facebook ẹ tẹ ìbílẹ̀ rédíò láti bá wa dòwò pọ̀ lórí ohunkóhun tí ọkàn yín bá ń fẹ́. Ẹ pe àwọn nọ́mbà yìí 0790802594 tàbí 07795671385 tàbí 07424728743. Ìbílẹ̀ rédíò and television tiwantiwa kárí ayé ni wọ́n ń wò wá gbọ́ wa ó kilẹ̀ pilẹ̀ tìtìtì.